ń fò mọ́ abẹ́ omi wọ̀ máa bá wọn ṣe. Níbi tó ti ń ṣẹ̀yẹ abẹ́ omi wọ̀ máa bá wọn ṣe. Àti pé owó wù mí Olúwa Elédùmarè mo fẹ́ mi. Ọmọ wù mí Olúwa Elédùmarè mo fẹ́ mi. Owó wù mí Olúwa Elédùmarè mo fẹ́ mi. Àgbáláyé ẹbí ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà ló ń kí yín o wípé ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Olólùfẹ́ wa pátápátá ohun rere ohun gbogbo wa báyìí níbikíbi tá a bá wà tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Èmi kì í tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mò ń kí yín tológun mo kí yín káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tí ẹ ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí ṣe dáadáa lábá yín ṣàlàáfíà lẹ́yìn náà wà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé òní ni ọjọ́ Sátidé ọjọ́ kẹtàlá nínú oṣù kínní ọdún 2018 àdúpẹ́dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi tó tún jẹ́ ká rọ́jọ́ òní. Ìbàfọ́mọdé ilé àgbà alẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà mo kí gbogbo yín wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ gbọ́dọ̀ bí ọwọ́ aṣọ ẹ kú kó lè dá àti gbogbo wa ń bá kiri èmi kì í yàn onígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tẹ́ bá ti ń gbọ́ mi tẹ́ ti ń wò mí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà ni ó ń kí yín wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta ọjọ́ sátidé náà lélẹ́yìí happy weekend to you all gbogbo ẹ̀yin tèmi gangan nínú ilé gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin ìyá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà onílé àlejò mo kí gbogbo yín pátápátá láìdẹ́nì kankan sí ṣàlàáfíà náà lẹ́wọ̀ àṣẹ dáadáa làbá yín ọjọ́ sátidé ọjọ́ olóyin ọjọ́ aládùn náà lélẹ́yìí a kú jímọ̀ àná a sì tún kú ọ̀sẹ̀ tuntun lónìí ọlọ́wọ́n ọba yóò jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé mo kí gbogbo ẹ̀yin onílé àlejò lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin àti lóbìnrin mo kí yín wípé ẹ kú ọjọ́ méjì bẹ́ẹ̀ ni ẹ kú ọjọ́ mẹ́ta ṣe dáadáa làbá yín èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà ló ń kí yín wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ọjọ́ méjì ẹ sì kú ọjọ́ mẹ́ta ṣàlàáfíà náà lẹ́wà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ òbí lónìí mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣègbéyàwó ẹ̀yin tẹ́ ń fọmọ fọ́kọ ẹ̀yin tẹ́ ń fàyà fọ́mọ mo kí gbogbo yín pátápátá níbikíbi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi bẹ́ẹ̀ ni mo sì kí gbogbo ẹ̀yin wa pátápátá nínú ilé níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá pé ṣe dáadáa làbá yín ṣàlàáfíà náà lẹ́yìn náà wà mo kí gbogbo ẹ̀yin ìyálájẹ́ bàbá lọ́jà gbogbo ẹ̀yin òdókòwò gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba pátápátá gbogbo yín náà ni mo kí láì dẹ́nì kankan sí wípé ṣe dáadáa làbá yín ọjọ́ sátidé náà lélẹ́yìí lórí ètò náà la tún wà yìí lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká ètò tòní yọ láti kẹ yọ pọnmọ yọ fàlàǹtà dání àlejò pàtàkì ni wọ́n gbà lórí ètò lónìí àlejò kan láti Nàìjíríà àlejò kan ìyẹn nílùú London bí yìí gbogbo wa pátápátá náà láti mọ gbajúgbajà ọ̀dọ́mọdékùnrin kan tí gbogbo ayé ti ń pòkìkí rẹ̀ tó ti ń lọ láti bí ìjọ mẹ́ta ìyẹn ọmọ wa Basit Rahim àgbà ohùn wọn láti Nàìjíríà
pẹ̀lú gbogbo àwọn ẹbí wọn. Gbogbo ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ wá nǹkan fìdílé kẹ́sì fìdílé nǹkan lónìí. Bẹ́ẹ̀ ni àlejò mi tí wọ́n sì tún bá wa lálejò pàtàkì lórí ètò lónìí nígbà táwọn náà bá dé á gbé wọn wọlé. Àmọ́ lórí ètò náà láwà yìí nílé iṣẹ́ wa Ìbílẹ̀ rédíò. Ẹ lè máa gbọ́ wa lórí www.ibileradio.com. Ẹ sì lè máa gbọ́ wa lórí Tuning Radio. Lórí Tuning ẹ download Tuning lórí Play Store àbí Apple Store. Ẹ search fún Ìbílẹ̀ rédíò ẹ máa gbọ́ wa. Ẹ sì lè máa wò wá lórí Facebook wa Ìbílẹ̀ rédíò tiwantiwa, lórí page wa Ìbílẹ̀ rédíò UK. Ẹ máa gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ máa wò wá ńbẹ̀. Ilé iṣẹ́ wa Ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí pẹ̀lú mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé nílé iṣẹ́ wa Ìbílẹ̀ rédíò. Mo kí gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin ìyá mi pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà onílé àti àlejò. Mo kí gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin ajígbọ́tọ̀ Ọlọ́run ọba gbogbo ẹni ẹlẹ́sìn àbáláyé pátápátá náà ni mo kí wípé ẹ̀kú ọjọ́ méjì ẹ̀kú ọjọ́ mẹ́ta. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn yín náà rèé. Ìyá àbàdàn yín authentic ìyá àbàdàn yín broadcaster wọn náà ló ní presenter yín náà rèé asọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ọ̀yájú ọmọ yín náà rèé ti pàṣíwájú bàbá ajímọ̀tàn rẹ̀ jẹ́ wọn àti gbogbo yìí kè pátápátá. Èmi náà ni mò ń kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí níbi tí a ti ń dún tó dùn tí gbọ́ngbọ́n kan sí. Ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí ìyẹn ni ní abala fàájì unlimited. Ẹ sì tún láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ lórí ètò àbá yín play rẹ̀. Àmọ́ ní kò pẹ́ Basit láti Nàìjíríà tí a fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò fún gbogbo èèyàn onínúure gbogbo èèyàn ọmọ Nàìjíríà rere tí mo mọ̀ pé onínú dúdùn ọlọ́rẹ nìyí láti ran ọmọdékùnrin láti ràn lọ́wọ́ láti jẹ́ kí ìgbìyànjú rẹ̀ kó wá sí ìmúṣẹ. Ó wà lọ́wọ́ èmi àti yín lágbára Ọlọ́run àwọn ọmọ tiwa náà wọ́n bá láàánú pàdé àní rí dààmú lórí àwọn ọmọ wa pẹ̀lú ògo Ọlọ́run ọba. Ẹ máa bá ń bẹ́ sọ̀bọ̀ náà mò ń bọ̀ náà. Kadijas Àjọkẹ́ Adé Abọ́lájí mo rí yín mo kí yín o. Adébùnmi Adémọ́lá mo kí yín. Azeez Abíọ́lá bàbá mi wọ́n ní happy weekend ma wọ́n náà lórí ìyá àbàdàn another ìyá àbàdàn ṣe counterfeit wọ́n ní ẹkùṣẹ́ òní rẹ̀ yín. Adéníyì Nua ẹ̀ṣẹ́ gan wọ́n ní kudos to you. Stella Azan Ejire mo rí yín. Ẹ bá mi share fídíò yìí ẹ bá ń pe àwọn èèyàn sí tòsí ẹ dákun torí pé gbogbo wa pátápátá báyìí náà ni mo fẹ́ kájọ gbé tòótò ní torí ọmọ wa yìí gbogbo wa pátápátá náà ló kàn ọkàn yín ó kàn mí ó kàn gbogbo wa. Ẹ bá ń pa àwọn èèyàn wa sí tòsí bẹ́ẹ̀ bá sì ń wò ẹ̀yin náà bá ń bá share fídíò yìí ẹ máa bá wa share rẹ̀ ẹ kọ́mẹ̀ǹtì ẹ sì pé àwọn èèyàn yín náà sórí ètò pé tó ètò yín ètò wa fàájì unlimited àti lábala òṣèré ìlú mọ́ká pọ̀tùsì lórí ètò ìyẹn nílé iṣẹ́ wa Ìbílẹ̀ rédíò. Àlejò mi tá à ń gbé bọ̀ yẹn nílùú UK bí yìí àti bí ijọ́ méjì náà láti ń fọn rere wọn àwọn náà á gbà wọ́n lálejò lórí ètò. Àmọ́ ẹni àkọ́kọ́ tá àkọ́kọ́ gbà lálejò lórí ètò yìí tí mo sì fẹ́ kí gbogbo èèyàn ọmọ Nàìjíríà kájọ fetí kájọ fi gbéyàwó ọ̀rọ̀ àwọn náà ni Basit Rahim ọ̀dọ́mọkùnrin tó ń kọ fújì ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a gbé fídíò rẹ̀ síta tó jẹ́ wípé Alhaji Pasuma ọ̀gá ńlá àwọn gan wá ọmọ yìí kàn àmọ́ Alhaji nìkan náà ò lè dá ṣe Pasuma ò lè dá ṣe àtẹ̀mí àti yín àtàwọn gbogbo wa pátápátá náà lájọ pawọ́pọ̀ tájọ ran ọ̀dọ́mọdékùnrin yìí tájọ ràn lọ́wọ́ abiyamọ náà ní gbogbo wa Ọlọ́run ọba kò ní jẹ́ kí gbogbo wa ká fojú sunkún ọmọ pẹ̀lú ògo Ọlọ́run ọba. Iléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò níbẹ̀ náà láwà yìí mo kí gbogbo yín pátápátá ìyá mi Olúyọmí Olúpọ̀nlé mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò Àríyọ̀ James Adérígbígbé mo kí yín ẹ ṣé gan ni gbogbo yín tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò yìí àbáyín fi àtẹ̀jíṣẹ́ yín àbáyín kà á àbáyín kí àwọn tẹ́ ẹ bá fẹ́ kí ẹ sì láǹfààní láti béèrè fún orin tẹ́ ẹ bá fẹ́ lórí ètò àbáyín play ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa bá ti mọ̀ ṣe lórí ètò mò ń bọ̀ náà. Somebody today
jẹ́ kí ọjọ́ òní tó tún jọba wà láyé láàyè àti láyé ìdẹ̀ra ọpẹ́ olóore àdáàdá tán òun náà ni a mọ̀ dá fọ́lọ́run ọba níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ kúkú ti mọ̀ wípé tó ara náà làwa ń dá kọ́lọ́run ọba kọ́mọ̀jì á dáràn torí pé ẹni tó bá ti dáràn báyìí náà ló rógo àmọ́ ara òun náà ni àwa ń dá láàmọ̀ dá níléeṣẹ́ wa àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ara lẹ́ẹ̀mọ̀ dá ẹ̀ ní dáràn pẹ̀lú ògo ọlọ́run ọba láṣẹ Èdùmàrè èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn èmi náà ni mò ń kí yín wípé ẹ kú ojúmọ́ rẹ lónìí mo sọ fún yín fún ẹ̀fàní ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ẹ bá wa share fídíò yìí ẹ bá wa invite àwọn èèyàn yín ẹ ṣeun ìyá mi Abímbọ́lá JB Àkàndé wọn ní ìyá àbàdàn kù ṣẹ́ ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ àmì ọlọ́wọ́n ọba Adébùnmi Adémọ́lá mo rí yín o ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ máa bá wa share fídíò yìí ẹ bá wa share fídíò yìí fún àǹfààní àwọn tí ò tí ì mọ̀ ẹ jẹ́ káwọn náà mọ̀ wípé ètò bábẹ́ ètò Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká ó ti ń bẹ lórí afẹ́fẹ́ báyìí àlejò mi àkọ́kọ́ tí kọ́kọ́ gbà lórí ètò yìí òun náà ni ọ̀dọ́mọdékùnrin Basit Rahim ọ̀dọ́mọdé tó ń kọ fújì tí gbogbo àwọn èèyàn tí wọ́n ti mọ̀ káàkiri àgbálá ayé Alhaji Pasuma àwọn gan débẹ̀ wọ́n rí wípé tó ògo Ọlọ́run leléyìí téèyàn ò sì gbọ́dọ̀ fọwọ́ bò mọ́lẹ̀ torí pé béèyàn bá rí ẹni tí ògo ń bẹ lára rẹ̀ tó sì tún jẹ́ wípé tó ẹni tó jẹ́ wípé ó tún wojú Ọlọ́run ọba fún àánú kan ni ó yẹ kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ó yẹ ká gbárùkù ká dìde karùn-ún nítọ̀hún lọ́wọ́ ó náà lálejò tí kọ́kọ́ gbà lórí ètò yìí lágbára lọ́dọ̀ Ọlọ́run àmọ́ ẹ̀yin náà láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ ẹ sì láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò lẹ́yìn náà bá ti ń wò ó ẹ bá ń share ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ jẹ́ kájọ darapọ̀ lórí ètò yìí ẹ kájọ gbádùn ètò tòní kí àwa náà rèé kájọ mọ̀ bó ṣe ń lọ lórí ètò níbẹ̀ náà la ṣì wà yìí níléeṣẹ́ wa Evangelist Peter Adékọ́lá mórí yín Kẹ́mi Olùwà ẹ ṣé mórí yín ọ̀wọ́n ní happy weekend ma God bless the work of your hand amen Àríyọ̀ James Adéríbigbé mórí yín ẹ ṣé tí ẹ ń wò wá ẹ dákun ẹ bá mi share fídíò yìí kájọ gbádùn ètò tòní ẹ máa pè ní ìsìn yìí láti jẹ́ kí a gbóhùn àwọn èèyàn wa nílé mò ń bọ̀. Yá ká jọjọ, sọmọ rírì lẹ́jọ́, ìrora lọ́mọ. Níbi tó ń ṣe rere, ó yẹ ká débẹ̀ bá wọn ṣe. Sọmọ rírì lẹ́jọ́, ìrora lọ́mọ. Níbi tó ń ṣe nǹkan ẹyẹ, ó yẹ ká bá wọn ṣe. Sọmọ rírì lẹ́jọ́, ìrora lọ́mọ. Lélẹ́yìí máa pè àwọn bàbá wa ní Nàìjíríà láti lè bá wa sọ̀rọ̀ ká fi wọ́rọ̀ lẹ́nu wọn ẹ ní sùúrù fún mi ẹ̀yin èèyàn wa máa pè wọ́n gbogbo wa pátá náà ni àjọ gbọ́. Hello, hello sir, ẹ káàsán sà o. Ẹ káàsán ma. Ẹ rọra sà, iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò yẹn nílùú UK níbẹ̀ náà ni ẹ ti ń gbọ́ wa tí a ti ń sọ̀rọ̀ tá a ti ń dún èmi pẹ̀lú aláṣẹ àti olùdarí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò orúkọ tèmi náà ni ìyá àbàdàn láti ìlú London gẹ́gẹ́ bí aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò ṣé dáadáa ni ẹ wà sà. Àdúpẹ́ dáadáa ni àwa. Orúkọ tèmi ni James Àríyọ̀ James Adéríbigbé láti ìlú Ìbàdàn lórílẹ̀-èdè Nàìjíríà. Èmi ni mo wà ní ìkáwọ́ Basit Rahim ọmọ tí ọmọ ẹ̀wẹ̀ tó lọ. tó ẹ ṣeun bàbá mi Àríyọ̀ James Adéríbigbé bẹ́ẹ̀ ni mo ti rí ọwọ́ yín náà lórí ọwọ́ yín.
ọ̀rọ̀ ọmọdékùnrin kan ò ní fídíò rẹ̀ ló go viral tá a sì rí pé táwa náà gbé pé ọmọ ló ń ṣerú nǹkan tó tó báyìí pẹ̀lú pé ó ti ẹ̀ jẹ́ni tó jẹ́ wípé ó ní àìlera kan síbẹ̀síbẹ̀ tó sì ní ẹ̀bùn àti ògo báyìí òun làwa náà fi wò wípé a gbọ́dọ̀ rírú nǹkan báyìí ká sì mójú kúrò ẹ dákun ọ̀dọ́mọdékùnrin náà pẹ̀lú àwọn bàbá wa ṣé wọ́n ń bẹ lọ́dọ̀ yín bẹ̀rù. bẹ́ẹ̀ ni àjọ àpapọ̀ ní lọ́wọ́lọ́wọ́ rẹ̀. ẹ dákun ẹ jẹ́ kí àwọn náà káwọn náà kí wọ́n kí gbogbo àwọn aráalé tí wọ́n ń gbọ́ wá báyìí tán sì ń wò wá. hello. ẹ ǹlẹ́ o bàbá wa. hello sir. orúkọ hello ma. orúkọ mi ni Táíwò Rahim. Táíwò Rahim ẹ̀yin ni bàbá Basit àbí. èmi ni bàbá Basit. tó ẹ ṣeun bàbá wa gẹ́gẹ́ bí Basit ṣe rí yìí ẹ dákun bàbá mi kí ni nǹkan tẹ́ ẹ lè sọ fún wa ní kúkúrú díẹ̀ lórí ọ̀rọ̀ Basit bó ló ṣe jẹ́ àti pé ọ̀rọ̀ orin tí ń kọ yìí bó ló ṣe jẹ́. ọ̀rọ̀ Basit wà láì bó ti wà tó jọ mí lójú pẹ̀lú gbogbo ẹ̀ torí pé Basit nígbà tí ó wà ní ọmọ oṣù méje ojú méjèèjì rí náà mo wà nínú ọjọ́ náà ẹni ọmọ mi tó kò sí ìta ni wọ́n bá sọ fún mi pé àwọn tá a jọ wà wọ́n ní bu ọmọ yìí kí ó mú lápá mo ní kò sí nǹkan kan tó sí wọ́n bá ní kí n wò mo wú apá náà wú nígbà tí màá tún padà wọ́n bá ní kí n gbé lọ bí alágbo kan gbogbo débẹ̀ ìgbà tí mo débẹ̀ wọ́n sọ fún mi pé apá ìwú o kí n mójútó àtìtàgbò àgbẹ̀gbẹ̀ kò fún káfún wájá náà tó bí oríṣi mẹ́jọ. nígbà tí a bẹ̀rẹ̀ sí nílò àgbo yẹn ìgbà tó wá yá àwọn èèyàn bá tó ń sọ fún mi pé kí n gbé jáde kí n náwó ràn kí n má ti tàgbò sí pé kí n gbé lọ síbi ká wá gbé lọ síbẹ̀ ìgbà tá a débẹ̀ bàbá yẹn ní ká fi ọ̀rọ̀ yẹn kalẹ̀ o pé ètò ń ṣe ọmọ ìlágbára ètò ṣe iná àbọ̀rọ̀ ti lójú o. wípé kì í ṣe pé nǹkan kan ṣe lójú tẹ́lẹ̀ láti kékeré. nǹkan kò ṣe o nígbà tó wà ní ọmọ méje yẹn nǹkan kò ṣe rárá. kábíyèsí ọlọ́run ọba. nígbà wá yá àwa gbé lọ sí bàbá yẹn wá sọ fún wa yìí pé wọ́n fẹ́ mú ọmọ ilé torí pé wọ́n ti bí òde tó fẹ́ lò pé nǹkan ni pé a ti kan lẹ̀ gbọ́ kan. kábíyèsí. mo ní kí ní jẹ́ bẹ́ẹ̀ bàbá fi ojú sílẹ̀ kí wọ́n mú ẹsẹ̀ méjèèjì àtàpá àtẹsẹ̀ mo ní ọmọ mi ò wá ní rìn wọ́n ní a ti kan lẹ̀ gbọ́ kan ni o wọ́n nítorí pé wọ́n ti wá sọ fáwọn pé káwọn ò gbọdọ̀ sí o òun sọ fún wọn pé ní ìtìlẹ̀ tọ́lọ́ ọlọ́run tó ṣe ń bẹ láàyè òun ó ṣe tó ń bá ti fẹ́ tí a bá fẹ́ ti kú ó ṣe ẹni wọ́n ti bá a ṣe ẹsẹ̀ àti apá yẹn ló ti kù sójú a ti padà lọ sọ́wọ́ bàbá yẹn ní kò sí nǹkan kan nítorí lè ṣe ibi agbára àwọn ọmọ mi ní a bá ní pé. wọ́n láwọn ò lè rí nǹkan kan ṣe sí nǹkan tó ń ṣe pẹ̀lú ọwọ́ àtọ́jú rẹ̀. wọ́n ti ṣe ọwọ́ àti ẹsẹ̀ ọwọ́ àpò ojú nìkan bàbá yẹn ní sẹ́gbẹ́ òun ti sọ fún mi wípé inú mẹ́tẹ̀ẹ̀ta kí n mú kan. olúwa. pé nígbà tí mo ti mú ẹsẹ̀ àti apá yẹn wípé tó ń lè ṣe nìyẹn pé etí yẹn sọ fún un gan ọkọjá agbára àwọn ni wọ́n bá ní pé ká gbé lọ sí pé Kàsálí agbẹ́dọ̀ Kàsálí tòótọ́. ta ló ń jẹ́ Kàsálí bàbá mi ta ló ń jẹ́ Kàsálí. bàbá yẹn wà ní orí òkè agbára ní Ọ̀jẹ̀dèjì. bàbá wòlíì Kàsálí bẹ́ẹ̀ ni ẹ tẹ̀síwájú sà. wòlíì Kàsálí ní Ọ̀jẹ̀dèjì. bàbá yẹn wá sọ fún ayé pé ọmọ yìí wípé ìṣẹ́fẹ́ mi náà rí bóun ṣe wà ìgbà tó òun ti ń ṣe gíítà ṣe bí mọ́mọ́ òun gbà yẹn ó ní bẹ́ẹ̀ ni bàbá ó ní òun ó sì gbàdúrà fún torí gbogbo ìgbà tí bàbá yẹn ti ṣe ọmọ yìí ò tí ì rìn ìgbà tó tójọ́ kẹta síjọ́ kẹrin náà ni mo rọ ọmọ mi nígbà tó tó bí ọdún kan àbọ̀ ni mo rí ọmọ mi ní bá ń ṣe tàgétàgéta mo ní mo dúpẹ́ lọ́dọ̀ ọ̀nà
ọjọ́ náà ọjọ́ sí ọjọ́ Sunday màmá kan wá wà náà lé ibi tí mò ń gbé ó wá sọ pé àwọn náà ti fẹ́ lọ́dọ̀ Ọlọ́run o bàṣí kìí rìn àdúgbò o ọmọ èsì tọmọ mi ò fún wọn ni pé ẹ mà ṣe màmá náà bá mọ̀ nù nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ̀yin náà jí àjẹ́ ikú ni o torí pé bí bàbá mi ṣe fún yín òun ráàdì dájú pé bàbá mi ṣe fún yín ọmọ mi sọ̀rọ̀ yẹn jáde tó bá ṣe pé mo wà lẹ́jọ́ náà àti màmá rẹ̀ ọ̀rọ̀ yóò kó bá mi torí wọ́n pé ọ̀rọ̀ tí mo sọ sí lẹ́nu ni. tó ẹ ṣeun bàbá wa àwọn màmá rẹ̀ wá ń kọ́ báyìí bo ni màmá wọn wà. màmá rẹ̀ ń bẹ̀. tó ọpẹ́ ni fọ́lọ́run ọba bó wá ní ọ̀rọ̀ ti fújì tó wá ń kọ yìí bó ló ṣe wá wọ̀ ọ́ ṣé ṣó lọ ń kọ́ níbì kan ni àbí ẹni bóyá wà nínú fámìlì tí ń kọrin àbí ká sọ pé bùn ni fún un. kọ̀ọ̀kọrin kankan nínú fámìlì wa kò sẹ́ni tí ń kọrin ẹ̀bùn lọ́dọ̀ fún nítorí kó máa lò ìjẹ́ náà ló jókòó lóore mi lọ́mọ mi bá mú ẹsẹ̀ lọ́ba jókòó lórí àpótí lọ́ba mú ẹsẹ̀ lọ́ba ń lù àti ìbáyà mo wá ń sọ fún pé bàṣí ìbáyà tó ń lu yàrá àfẹ́ tiẹ̀ ó ní dádì mi ó ní kí ọlọ́ba ń bẹ̀ nǹkan kan mo ní kò lè sí nǹkan kan ó ní kò lè sí nǹkan kan ó tún ọ̀sẹ̀ kan rẹ̀ tọ́mọ mi ti ń ṣeré ní ìta ó tún ọ̀sẹ̀ kan ọba kan ra ilẹ̀ bó ṣe rí ike nìyẹn tọ́mọ mi ṣe mú nìyẹn lọ́ba mú kí ẹyọ kan bá fi ń lùlù lọ́ba gbé àpótí tó fi jókòó lọ́ba dìde lórí ẹ̀ lọ́ba fi lu àpótí àti ọwọ́ rẹ̀ bó ṣe di ẹjọ́ kọrin nìyẹn o. kábíyèsí ọlọ́run ọba fún àǹfààní àwọn tí wọ́n ń bẹ ní orí ètò tí wọ́n ń gbọ́ wa tí wọ́n sì ń wò wá nílé ẹ dákun ṣé a lè gbóhùn Basit fúnra rẹ̀ káwọn èèyàn lè mọ̀ pé lóòótọ́ àti lódodo Basit àti bàbá rẹ̀ àti máníjà àwọn rẹ̀ tí wọ́n mánéèjì ẹ̀ àwọn náà ni à ń bá sọ̀rọ̀ nínú ilé ẹ dákun. ẹ ṣé mo dúpẹ́ sà. Hello Basit ṣàlàáfíà ni. láti ìlú London láti ń bẹ sọ̀rọ̀ yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò èmi ni olóòtú àti aláṣẹ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò a gbọ́ òkìkí náà ni òun làwọn náà fi wò wípé tó àti pé èmi fúnra mi ọmọ Ìbàdàn ni mí pọ́nbélé àti ìdílé ìyá àti ìdílé bàbá mo sì wò wípé tó a gbọ́dọ̀ gbọ́rù nǹkan báyìí káwa náà ká mójú kúrò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ǹjẹ́ o lè bá mi fi orin díẹ̀ dáwọn aráalé lára yá kí wọ́n lè mọ̀ wípé tó ìwọ gan-an náà là ń bá sọ̀rọ̀. òṣè ó yá tẹ̀síwájú. ránṣẹ́ ẹ bá ń fi lọ́ọ̀fù ránṣẹ́ fún Basit ohun ẹ̀ náà lẹ́gbọ́ yìí ó ṣe gan ni Basit nígbà tó pàdé Alhaji Pasuma Alabi ọ̀gá ńlá bó nínú rẹ̀ ṣe rí bó nínú rẹ̀ ṣe dùn tó. Inú mi dùn gan nígbà tí mo rí Pasuma. Àti small doctor náà àbí? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Iṣẹ́ fújì tó wá ń ṣe yìí ṣé o fẹ́ tẹ̀síwájú lórí ẹ̀ ni àbí kí ni ìrànlọ́wọ́ tó fẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà? Basit. Nǹkan tí mo fẹ́ ni wípé
kán mi lọ́wọ́ torí pé mo fẹ́ tẹ̀síwájú díẹ̀ sí i. o fẹ́ tẹ̀síwájú lórí iṣẹ́ fújì yìí. Bẹ́ẹ̀ni. Àmọ́ bó o wá ní ti iléèwé ṣé títí iléèwé náà bá wọ̀ ọ́ ṣé ó lọ iléèwé. Ẹ wo mo ń fi bẹ́ẹ̀ lọ sí skul gbà kẹ́ndẹ́lẹ̀. Bọ̀ ibi tí mo wọ yẹn kò fi bẹ́ẹ̀ tẹ́mi lọ́rùn. tó Basit lágbára lọ́dọ̀ ọlọ́run ibi tó wù ọ́ lọ́kàn láti dé ọlọ́run ó mú ọ débẹ̀. Mo mọ̀ wípé onínúure lójú ẹlẹ́yinjú àánú náà ni gbogbo àwọn ọmọ Nàìjíríà. Mo mọ̀ pé bá a ṣe ń sọ yìí tá à ń sọ káàkiri mo mọ̀ páwọn èèyàn wọn ó dìde ìrànlọ́wọ́. Bàbá wa Mr. Rahim pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe wá ń lọ báyìí bó ló ṣe wá rí lọ́kàn yín bàbá wa. Inú mi dùn gidi gan wàláì inú mi dùn gidi gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà lè ṣàṣetì láyé. Àmín. Dúpẹ́ ìyá wa ẹ ṣe ọ́ọ́dì Nàìjíríà ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run náà ló ṣe é. Máníjà wa bàbá mi torí pé àwọn náà ni mo wá kàn àwọn máníjà àwọn ni mo wá kàn tí mo sì sọ wípé kán dákun kán jọ̀ọ́ wípé wọ́n ṣe bá ń dọ́dọ̀ yín àti Basit pé ó ṣe pàtàkì lórí ètò láàárọ̀ yìí. Máníjà bó ló ṣe wá rí lára yín ní ìsinyìí pẹ̀lú pé ìgbà tí Basit tẹ́ ń mánéjì ẹ̀ ń gbà náà pẹ̀lú ní ìsinyìí bó ló ṣe wá rí lára yín báyìí. Èmi sọ pé fún Ọlọ́run tí wọ́n bá wa báṣẹ́ náà dé àti fún gbogbo àwọn èèyàn gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà jákèjádò àti lókè òkun ní wọ́n ṣe ń bá wa gbìyànjú. Lóríṣiríṣi ìpínlẹ̀ láti ń gbọ́ oríṣiríṣi àwọn èèyàn náà ti ń bá wa sọ̀rọ̀ títí lórí ìtẹ̀yìn náà ti ń pè wá báyìí. So a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi ni. Ọpẹ́ ni fún ọba alárànṣe yóò ní ìṣòro ẹ̀mọ̀ tẹ̀síwájú. So ọkọ̀ inú mi dùn gan. So a kò lè rí èèyàn tẹ́lẹ̀ pé ọba àbúrò bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀gá láti sọ fún wa. Wípé àwọn máa tẹ̀ lọ́kọ̀ pé dábàá ti ní ṣò pé a máa wá kẹ́ máa gbàgbé àdéhùn tó ṣe fún wa. Eré wo ọmọ yìí gan tó yẹ pé ó wà pẹ̀lú wọn. Ṣùgbọ́n àlè tí àlàjọ máa tọrọ sí ọ̀gá lálẹ́nu bẹ́ẹ̀ àdájú àsùnwà. So wọ́n ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọmọ yìí. Kò sí àbòsí náà lè dá sí ilẹ̀. Ọlọ́run náà ni Ọlọ́run ni kó ràn wá lọ́wọ́ kó ràn wá láti sọ̀rọ̀ ràn wá lọ́wọ́. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Àmọ́ pariwo ẹ̀tọ́ tantan sáwọn ọmọ Nàìjíríà létí náà ni. Mo mọ̀ pé àṣírí àwọn onínúure tó jẹ́ pé lójú àánú ni wọ́n tí wọ́n sì nífẹ̀ẹ́ ọmọlàkejì. Àmọ́ báwọn èèyàn bá tiẹ̀ fẹ́ fi owó ránṣẹ́ sí Basit ẹ dákun àkáǹtì nọ́mbà wo ni wọ́n lè fowó sí ṣé Basit ní àkáǹtì àbí àwọn bàbá wa. Ẹ ṣe ìdọ̀rọ̀ kí àkáǹtì ti Basit àṣìṣe fẹ́ mú yẹn pọ̀ ní báyìí nígbà tí àwọn èèyàn ti ń pè wá ní oríṣiríṣi tó yẹ pé láti ọlọ́ọ̀bá ìdìbò nígbà wá ti máa rí ọjọ́ ajé iye àmúyìtì àṣètò gbogbo yẹn abá rẹ̀ náà sì lélẹ̀ nígbà mo ti fi wọ́n lè pọ̀ wọn ní àkáǹtì kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí àfihàn tó jẹ́ ti tèmi ṣùgbọ́n àwọn ènìyàn lóṣìṣẹ́ lórí wọn máa sọ nípa lọ́wọ́ fẹ́ pàṣẹ àkáǹtì nàmbà sílẹ̀ àbí abáṣọ rẹ̀ pẹ̀pẹ̀ àpò ìdílé tó abá yẹn náà sì wà pẹ̀lú mi. Èyí tó ṣẹlẹ̀ ni wípé ẹ̀yin náà lẹ ti ń mánéèjì ẹ̀ látijọ́ yìí ẹ bá mi pé àkáǹtì nọ́mbà tiyín torí mo jẹ́rìí gbogbo àwọn ọmọ Nàìjíríà onínúure ẹ dákun mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà Basit rèé gẹ́gẹ́ báwa náà ṣe rí fídíò rẹ̀ á rí fọ́tò rẹ̀ lórí péèjì wa lórí Facebook wa ń bẹ̀ ẹ rí wípé ọmọ tó ní ìdí ìrànlọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà gbogbo àwa abiyamọ àákẹ́pẹ̀ yín báyìí ẹ dákun mo bẹ̀ yín nítorí ti Ọlọ́run nítorí ti ànábì mo pẹ̀ yín nítorí ti Jésù Kristi àti ní gbogbo nǹkan tá a bá gbàgbọ́ mo fẹ́ ká dìde ìrànlọ́wọ́ fún Basit gẹ́gẹ́ bí abiyamọ ẹ dákun account number manager á pè síta tọ́rọ̀ lẹ́rí ni kọ́bọ̀ lẹ́rí ni ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ fi ran Basit lọ́wọ́ ká tiẹ̀ lè bẹ̀rẹ̀ láti ibì kan náà èyí tó jẹ́ wípé ó fi ń lo ike yìí tá a bá kọ́kọ́ bẹ̀rẹ̀ bóyá a kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìlú kan bóyá a bá tiẹ̀ kọ́kọ́ ra bóyá bíi jáàsì nǹkan bẹ́ẹ̀ tó bá ń rà á díẹ̀díẹ̀ yóò lè mọ ràn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ orin yìí ká tó kọ́kọ́ di pé àmọ́ wa mú tilé ìwé yìí náà gbọ́ ẹ dákun mo bẹ̀ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìyá Ìbàdàn gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ ìbílẹ̀ rédíò
gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú mo bẹ̀ yín nítorí ti ògo Ọlọ́run ẹ dákun àkáǹtì tá a fi sílẹ̀ yìí tọ́rọ́ lẹ́rí ni kọ́bọ̀ lẹ́rí ẹ dákun ẹ bá wa fi síbẹ̀ láti lè mọ fi tọ́jú Basit torí pé jíjẹ mímu gbogbo ẹ̀ náà ló wà ń bẹ̀ Ọlọ́run kò ní ṣe tí kò ní ṣiṣẹ́ tí náà ní ààbò àṣepé báyìí náà ni ó ṣe mánéjà ẹ bá mi pé account number yẹn ẹ dákun. Okay, account number tèmi ni 310. Mò ń bọ̀ ẹ ní sùúrù sà. 5. Ẹ ní sùúrù sà account number mò ń gbá 3 kí nìyẹn. 310. 310. 53. 52 or 53? 53. 53. 73. 73. 871. 371. 871. Okay, 671. Ẹ jẹ́ kí n tún pè báyìí 310. Okay. 537. No. Oh yeah. 310. 53. 53. 73. 73. 871. 671. Àbí? Ẹ̀jọ ọ̀kan ẹ̀jọ èje àti ọ̀kan. Oh, ẹ̀jọ ni ẹ̀jọ èje àti ọ̀kan. Bẹ́ẹ̀ni. So ẹ̀ta ọ̀kan òdo àrún ẹ̀ta èje ẹ̀ta ẹ̀jọ èje àti ọ̀kan àbí? Bẹ́ẹ̀ni. Orúkọ wo ló ń bẹ́ẹ̀? Àríyọ̀ James ẹ bá wá bẹ̀. Àríyọ̀ James. Àríyọ̀ James the first bank. Àríyọ̀ James ó ní orúkọ ibẹ̀. Àríyọ̀ James báǹkì wo nìyẹn sà? First bank. First bank. Bẹ́ẹ̀ni. Tó àtẹ̀jáde fún àwọn ọmọ Nàìjíríà rere mo mọ̀ wípé onínúure ni wọ́n mo mọ̀ wípé gbogbo ẹ̀ náà sì ré òun náà ni àwọn náà ó bá wa mú gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run ọba agbára Ọlọ́run àyípadà rere yóò jẹ́ torí báwa náà ò ní dákẹ́ a sì ní sinmi a mọ̀ jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà mọ̀ wípé a ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Basit kódó ní páàmọ́ lọ ǹjẹ́ o ní nǹkan kan tó o fẹ́ sọ fáwọn ọmọ Nàìjíríà rere àbí o ní nǹkan kan tí o fẹ́ sọ fún wọn. Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà pé wọ́n ṣe. tó kò burú pé wọ́n kú àtìlẹ́yìn ọ̀pẹ ní fọ́lọ́hun ọba. Ayé wọn wọ̀ lọ́jọ́. Àmín o àmín. Máníjà ẹ bá mi pè nọ́mbà yín jáde àti nọ́mbà bàbá. Okay, nọ́mbà ìṣèlú ni 081. 081. 69. 69. 22. 22. 22. 23. 23. Òun ni nọ́mbà tìyín gẹ́gẹ́ bíi máníjà. Àwọn bàbá wa ń kọ́ àwọn dádì Basit gangan nọ́mbà tí wọ́n ń kọ́. Nọ́mbà tí wọ́n ní 090. 090. 77. 77. 89. 89. 22. 22. 84. 84. Òní nọ́mbà tí wọ́n 090 77 89 2284. So mo mọ̀ wípé aago yín yóò mọ̀ ọdún láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ọba. Bàbá sì tún parí ètò ń bá yín sọ̀rọ̀. Ẹ ṣeun bàbá mi o. Basit àmì Basit a mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ètò ṣé o gbọ́.
kò burú o ẹ ṣé gan ni. All right sir. Àmì Ọlọ́run. All right sir. Ẹ ṣé gan ni. Àmì Ọlọ́run ọba. Àmì. Ẹ ṣé gan ni mo dúpẹ́ sà. Ẹ ṣeun o bàbá wa. Ẹ ṣé àdúpẹ́. Ó dàbọ̀. Àmì Ọlọ́run bàbá. Ẹ ṣé gan ni. Ó dàbọ̀ sà. Tó gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere, ẹ̀yin onínú rere, ọlọ́kàn rere, gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí láti ẹnu àwọn bàbá wa. Náà lẹ ti gbọ́ lẹ́nu Basit náà fúnra yìí. Ẹ dákun àkáǹtì nọ́mbà wọn la tẹ̀ síta yìí fún gbogbo nǹkan tẹ́yin náà bá ní bóyá ẹ fẹ́ fi ràn án lọ́wọ́ àbí owó kan lẹ́yìn náà ní tẹ́ fẹ́ fi ràn Basit lọ́wọ́ fún ti iléèwé ẹ̀ ni àbí ti iṣẹ́ orin fújì tó gbé dání yìí. Ẹ dákun Ọlọ́run ọba yóò gbà fún yín, yóò ràn gbogbo wa lọ́wọ́. Ẹ ṣeun JP Débọ̀wálé, ẹ ṣé gan ni mo rí yín. Akeem Fẹ́mi Adéníyì, ẹ ṣé mo dúpẹ́. Ológun Bílíkì Akínlagun, ẹ ṣé gan ni mo dúpẹ́. Kadijat Àjọkẹ́ Adé Abọ́lájí, ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín pátápátá. Iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí. Ẹ mọ̀ pé mo sọ fún yín, mo ní àlejò mi lórí ètò yìí méjì ni wọ́n. Ìkan náà láti gbà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, ìyẹn Basit. Àlejò mi kejì nílùú UK, wọ́n sọ àwọn sódò báyìí, ẹja ńlá náà ni mo rí gbé. Ẹkú ti mọ̀ pé àwa èèrà kéékèèké, àwọn èèrà ńlá báyìí náà la mọ́ gbé. Àwọn ńlá náà ni mo sọ sódò, ẹja ńlá náà ni mo gbé lóòrọ̀ yìí. Àmọ́ kó tó di pé ìmọ̀ gba àlejò mi wọlé, mò ń bọ̀ ná. JP Débọ̀wálé, ẹ ṣé. Ìyá mi Olítọ̀, ẹ ṣé tẹ̀ ń wò wá. Adé Ìdòwú, ẹ ṣé tẹ̀ ń wò wá nínú ilé. Iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa, tẹ̀ ti ń wò wá lórí ètò yín, ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká. Mo sọ fún yín, mo ní ẹ láǹfààní láti kí àwọn èèyàn yín lórí ètò, ẹ sì láǹfààní láti béèrè fún orin tí ẹ bá fẹ́ lórí ètò yìí. Àbáyín play ẹ̀ kó lórí pé màá máa gbé àlejò mi wọlé sórí ètò. Lórí ètò níbẹ̀ náà la ṣì wà yìí, bó ṣe ń lọ náà ní bó ṣe ń dún tó ń dùn tí gbọ́ngbọ́n tó ń kan sí. Pẹ́lẹ́mi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá àbàdàn yín náà ló wà lórí ètò ìyẹn níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Ẹ bá mi share fídíò yìí, ẹ invite àwọn ọ̀rẹ́ yín sórí ètò pé tó ètò yìí, ètò bàbá ètò tó ti dé sórí etí ìgbọ́ yín àti sí ojú ìwòran yín níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Ẹ lè máa gbọ́ wa lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com. Ẹ dẹ̀ lè máa gbọ́ wa lórí Tuning Radio, ẹ search fún ìbílẹ̀ rédíò lórí Tuning. Ẹ máa gbọ́ wa lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa, lórí page wa ìbílẹ̀ rédíò UK. Ẹ máa gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́sìn máa wò wá. Mo ń bọ̀ ná, n ò tí ì dé. Àti yín ẹgbọ́n nǹkan tí bàbá wa tán sọ lẹ́ẹ̀kan, wọ́n ní kò sí tó ṣe pé ó pẹ́ lára, pẹ́ lọ́wọ́, pẹ́ lẹ́sẹ̀, ṣàdédé náà níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. Kọ́lọ̀ mọ̀jẹ̀ arógun àwọn arógo bògo jẹ́. Gbogbo àwa òbí, Ọlọ́run ò ní jẹ́ ká pàdé àwọn tí ó bògo ọmọ wa jẹ́. Ẹja máa tọ́jú àwọn ọmọ wa, ẹ dákun. Wọ́n ní bẹ́yàn bá lè pàgọ́ lójúgun ni kò mọ̀ rántí ọmọ tó bá bí. Ẹ jẹ́ ká máa fà àwọn ọmọ wa sábẹ́ àdúrà, sábẹ́ ààbò Ọlọ́run, ká máa fi wọ́n sínú àdúrà ṣáájú ohun gbogbo. Àlejò mi wọ́n ti wà níkàlẹ̀ báyìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbi tẹ́ ti ń gbọ́ wa tó ti dún tó dùn tí gbogbo nǹkan sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ìyẹn nílùú London ní United Kingdom, níbẹ̀ náà la wà yìí. Ẹ sì láǹfààní láti béèrè fún irinṣẹ́ bá fẹ́ àbáyín play lórí ètò.
ọdún 2018 la tún wà yìí ohun gbogbo tá à ń lérò lọ́kàn ta ní lérò ìgbà lọ́kàn wa kọ́lọ́wọ́n bá kó jẹ́ wá sí ìmúṣẹ aṣẹ́ni lórí kó mọ̀ ṣe wa lórí àwọn tí pa kádàrá dà kọ́ mọ́ pa kádàrá wa dà tìlétìlé. lórí ètò níbẹ̀ náà la wà yìí níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ jẹ́ kí n sáré gbé sókè ní ìpolówó ọjà wa kí n mọ̀ wá gbé àlejò mi kí n mọ̀ gbé wọn bọ̀ sórí ètò ẹ mọ̀ pé òní ọjọ́ sátidé a gbọ́dọ̀ dá wọn lágara ẹ mọ̀ pé àwọn òṣèré gbàǹkangbàǹkan oríṣiríṣi náà ní mọ́ ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé báyìí. ìbílẹ̀ rédíò nínú kágbàgbàgbà kánú nílé sí ilé bó ṣe wù ká ṣe pẹ́ lájòjò ìròyìn àkọ́tún ìlékè ayé fọ́ọ̀mù àti ìgbàlódé kánú nílé tí àṣà àti ìṣẹ̀lẹ̀ kàrò òjìire débi òǹkà níbi ọ̀rọ̀ kàbùtì tó wúwo tí kò ṣe bọ̀ bẹ́ẹ̀ gbàyà bí àlàyé ọ̀rọ̀ tó mọ́yán lórí kò sẹ́lẹ́gbẹ́ ìbílẹ̀ rédíò tiwantiwa ọmọ ẹni oníṣẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ́sí bí ọmọ ẹlòmíì gbogbo ẹ̀yìn ọmọ káàrò òjìire tó fẹ́ kájẹ́ gbogbo àrẹ̀ jẹ máa bọ̀ tààrà ní ìbílẹ̀ rédíò tiwantiwa fún ìpolówó ọjà àti ìgbẹ́sìgà owó ìdákọ̀mù lọ́sàn láti jẹ́ kí ọjà rẹ̀ di ìlú mọ̀ kákárí ayé ìyá ìbàdàn ẹ̀lẹ́mbẹ̀ wo ẹ máa kú iṣẹ́ ọpọlọ àti ìfaradà fún ọmọ òdua ẹlẹ́dùn àjọdùbọ̀ tí ó lẹ́yìn délẹ̀ lérí náà tó bá fẹ́ jẹ àǹfààní yìí kàn sí 074-24-728-743 tàbí studio number 074-593-53799 074-593-53799 níbi ká fọ̀rọ̀ lọ́rọ̀ lórí àtọ̀rọ̀ gbèsè yìí ní ìbílẹ̀ rédíò tiwantiwa táwọn yẹn jọ̀ọ́. èèyàn mi ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa nígbà tí màmá pe bàbá mi àlejò mi tí màmá pè wọ́n bọ̀ wá sí orí ètò ẹ máa bọ̀ sà mo mọ̀ pé àwọn èèyàn ti ń fojú sọ́nà pé ìyá Ìbàdàn àwọn ò tí ì rí wọn àwọn ò tí ì ṣègbà ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ lẹ́ bàbá mi ẹ káàbọ̀ sà ṣe dáadáa lè dé o ṣọ́kọ̀ òjé po ọkọ̀ ìfọ́lúwa ẹ bá mi kí àwọn aráalé kí wọ́n lè mọ̀ pálejò ọ̀tá tí ń fọyín láti fi ijọ́ mẹ́ta àwọn náà làgbé wá sórí ètò ẹ bá mi kí aráalé. a kí gbogbo ilé o Olúwa túbọ̀ máa fún wa ṣe o gbogbo àwọn àtàwọn alájọ pẹ̀lú àókèrè kò délé gbogbo àwọn tí wọ́n wà nílé àfi oore ọ̀fẹ́ Ọlọ́run náà àfi kí n rí pé gbogbo àdáwọlé wa a máa yọrí sí rere bí a ṣe wọnú ọdún tuntun gbogbo èròǹgbà wa bí a ṣe gbà lérò ọmọ bá a fàṣẹ sí àwọn nítòjúlẹ̀ mọ́lẹ̀ a máa ju wa ṣe gbogbo àdáwọlé wa yọrí sí rere a ó tinú ògo bọ́ sínú ògo a ó tinú ọlá bọ́ sínú ọlá bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa. àmín kódà àdúrà gan tó bá kádùúrà dání ọpẹ́ ní f'Olúwa fún àǹfààní àwọn tó ń gbọ́ yín àtàwọn tó ń wò nínú ilé ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé àti ọmọ ìlú ibi tẹ́ ń ṣe. Orúkọ mi ni Ọláyínká Adéníyì Adépọ̀jù tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí Alóore Adépọ̀jù bí orúkọ tí gbogbo èèyàn máa ń pè mí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkìrun ní Ọ̀ṣun State. Ìkìrun lọ́nlọ́run. Bẹ́ẹ̀ni ibẹ̀ ni ìlú tí a ti wá àwọn abiwa seko àdàgbà seko àdàgbàgbélé náà àtúnlọ́lé náà. àbí Ìkìrun Lagosianu àbí ẹ ṣé gan ni bàbá wa ìjà lè bá mẹ́nu bà díẹ̀ bẹ́ẹ̀ lára àwọn iléèwé tẹ́ ẹ lọ ẹ̀gàn bá mẹ́nu bà lórí ọmọ skul yìí lè wà lórí ètò kó mọ ní bọ́ náà yẹn nìyẹn. A gbìyànjú díẹ̀ a ka ìwọ̀nba díẹ̀ náà a sọ pé a lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láti bẹ̀ a lọ sí secondary àti bẹ̀ a ṣe levels àti bẹ̀ a lọ sí polytechnic láti bẹ̀ a graduate àtúnṣe MBA wa náà bí a ṣe ká ní ẹ̀ títí tí a ṣiṣẹ́ fúngbà díẹ̀ kó tó di pé a wá sílùú ọba bàtà rẹ̀ tún dé ìlú ọba náà a tún ka ìwọ̀nba díẹ̀ náà tàtúmọ̀ náà tó ṣe ń kásẹ̀. pé ó ti ń tẹ̀síwájú wí òpin lẹ́yìn adarúgbó tí ń tẹ̀ pápá yìí ó sì lè lọ sí skul. lọ́wọ́lọ́wọ́ ń sè a parí college àti access to nursing
láìpẹ́ ìsìn à ń ṣe degree wa lọ́wọ́ nínú nursing. ẹ kàwé o ẹ kàwé o, ọpẹ́ ní fọ́lọ́run ọba, ọpẹ́ ní fọ́lúwa. Fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú ilé, àlejò mi pàtàkì lórí ètò lẹ́ni àwọn náà lẹ ti ń gbọ́ tẹ̀ ń wò wọ́n yìí live and direct níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò. Àwọn gangan náà gan làwọn o, kì í kò ṣe duplicate wọn. Bàbá mi kẹ́ lè mọ̀ pé yìí ni ẹ dákun ẹ mọ àwọn orin yẹn. Èmi gan mọ wá Ọlọ́run ẹ bá ń jù fáwọn ará àlékè kàn tí ẹ̀rọ abániṣẹ́ fún wọn lóní fẹ́rẹ́fẹ́ díẹ̀. Èyí tí Olúwa fún mi fún ọdún yìí tí mo fi ń ṣí òde ìrere mi lọ́dún yìí tí Ọlọ́run dẹ̀ sọ pé kí n kéde ẹ̀ fún ènìyàn gbogbo torí ọ̀pọ̀ ló wáyé tí kò rógolo, ọ̀pọ̀ ló wáyé bí aláìsí láyé, ọ̀pọ̀ ló ń gbélé ayé tó kàn ń sáré tó ń làkàkà láì mọ̀ wípé ohun tó yẹ kó ṣe ó wà lẹ́bàá ẹ̀rùdọ̀ ẹ̀ tó yẹ pé kàn sáré kí tí kò ní kiri ni. Nítorí mo sọ fún gbogbo ayé ohun tí Ọlọ́run fi rán mi ó ní jẹ́ kémi rógolo Jésù, jẹ́ kémi rógolo, jẹ́ kémi rógolo Jésù, jẹ́ kémi rógolo nínú ọdún yìí o, jẹ́ kémi rógolo nínú ọdún yìí o, jẹ́ kémi rógolo. Ọba tó ní májẹ̀mú, ọba tó ní ìlérí tí kì í tà sí lọ́lọ́run wa. Ó ní báyà sọ̀rùn bá kọjá lọ kí n nínú ọ̀rọ̀ mi èèmọ̀ nílọ láláìṣẹ́. Bàbá mímọ́ jẹ́ kémi rógolo Jésù, jẹ́ kémi rógolo nínú ọdún yìí o, jẹ́ kémi rógolo nínú ọdún yìí o, jẹ́ kémi rógolo. Ọ̀rọ̀ ńlá olórin wà nínú àdúrà wà nínú orin pé nínú ọdún yìí jẹ́ kémi ó rógolo. Ẹ̀yin náà pé ti yín mọ́ra yín wọ́n kẹ́yìn náà rógolo ní ọdún tá a wà yìí torí pé àwọn arógobògo jẹ́ wọ́n pọ̀ nígboro wọ́n pọ̀ ń ta. Àmọ́ nínú àdúrà àtorin òun náà la fi ń yí padà. Lágbára lọ́dọ̀ Ọlọ́run ọba tó ń lò yín tó ń fún yín náà kò ní jẹ́ kí ó bàjẹ́. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ orin yìí, ó ti tó ọdún mélòó báyìí tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ orin kíkọ yìí? Tàbá ní ká máa kà ní méjì a ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ láti kékeré torí a bí wa sínú ẹ̀ ni bàbá Ládùúrà ni bàbá tó bí mi, a bí mi sínú ẹ̀. Mo láti ọmọ ọdún 7 ni mo ti ń kọrin ni Olúwa ti fún mi ní ẹ̀bùn yìí. And then ìgbà tí a di pé a ní band gangan pé a bẹ̀rẹ̀ sí ní kọrin ó ti lé ní 20 ọdún sí 20 ọdún àti mẹ́ta. 23 years báyìí. Iṣẹ́ orin kíkọ yìí ṣé ẹ bá nílé ni àbí ẹ lọ kọ́ ni àbí ká sọ wípé ẹ̀bùn Olúwa ni? Nǹkan tí mo rí nínú ẹ̀ ni wípé a lè sọ pé a bí mi sínú ẹ̀ torí bàbá tó bí mi bàbá Ládùúrà ni. Then nínú nǹkan tí mo gbà lára bàbá mi òun ni orin kíkọ àti ìmísí oore ọ̀fẹ́ àti kéde ìrere nítorí ẹ̀ mo lè pè ní ohun àjogúnbá nínú ilé wa. Wípé ó ń ràn nínú fámílì ni so ọpẹ́ ní fọ́lọ́run ọba. Ó já sọpẹ́ Olúmídé Mr. Current Affairs wa nílé iṣẹ́ wa wọ́n ní èmi náà rógolo lórúkọ Jésù. Avosi Emmanuel Wesu wọ́n ní great job live from Morovia Libra. Rárá Libra ẹ ṣé o ẹ ṣé Ìyá Ìbàdàn authentic general ẹ̀kú ìgbádùn ẹ ṣé gan ni bàbá mi ó já sọpẹ́. Àti gbogbo èyí tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá nínú ilé ká sọ wípé iṣẹ́ orin yìí inú ilé ló ti lálẹ́ wù ẹ bá ń lé ni àmọ́ Ọlọ́run tún wá mí sẹ́yìn náà gẹ́gẹ́ bí ẹ̀bùn láti sọ wípé kí ẹ tún máa lò ó. Láti ọdún tí ẹ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ yìí ó ti tó àwo mélòó báyìí bóyá tẹ́ ẹ ti ṣe jáde àbí single ni àbí ká sọ wípé kòlábò pé bóyá ẹjọ́ ṣe pẹ̀lú èèyàn? Mi ò tẹ̀ kí n ṣe single mi tẹ́ mo ṣe fẹ́fẹ́ tún ṣe single ṣùgbọ́n a ti release album mẹ́rin nínú rẹ̀. Mẹ́rin ǹjẹ́ lè rántí àkọ́kọ́? Àkọ́kọ́ tá a kọ́ ṣe òun ní 2000 àṣẹ ní 2002 láṣẹ yẹn
àpè yẹn ní Fìgbàyẹmí. Fìgbàyẹmí. Kó tó di pé Adẹ́yìn Odi la ṣe yẹn. Then lẹ́yìn ìgbà tá Adẹ́yìn Odi ní 2006 a ṣe Divine Call. Divine Call. Divine Call. Then lẹ́yìn ìgbà yẹn a ṣe Total Appreciation. Ìkẹrin tí a ṣe òun ni a pè ní Celebration. A ṣe fún 70 years anniversary ìjọ mímọ́ Celestial Church of God. Ẹ ṣe papọ̀ ńgbà náà pé láti kó jáde nígbà yẹn. Ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ láti kékeré tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí tẹ́ ẹ ti ń bá bọ̀ bẹ́ẹ̀. Ta ni ẹni tó jẹ́ bí àwòkọ́ṣe fún yín? Ẹ mọ̀ wípé kékeré ọmọ alẹ́ nìkan tó jẹ́ pé a máa gbọ́ orin ẹ̀ tẹ́ pé a máa fi mú òun náà tínú ẹ̀ máa dùn pé mo fẹ́ dàbí ẹni yìí. Ta lẹni tí ẹ̀ ń wò náà nígbà náà rèé? Ní kékeré àwọn orin tí ó jẹ́ àwòkọ́ṣe ńlá fún wa ń gbà yẹn lọ́rùn tá a máa ń gbọ́ ní kékeré àwọn ni orin ayọ̀ ni. Ayọ̀ ní Sùúrùlérè yẹn mo fẹ́ràn ẹ̀ púpọ̀ òun ló ṣe jẹ́ pé ẹni tó bá gbọ́ composition mi wá mọ̀ pé mo gba inú ìjọ Kérúbù kọjá ìrọsẹ̀lẹ̀. Torí èmi náà ti ní ìbí yín léèrè wípé sẹ̀lẹ̀ ni yín àmọ́ púpọ̀ nínú orin yín bóyá tẹ́ ẹ bá tiẹ̀ wá dé stage wípé àìmísí ti sọ̀kalẹ̀ tán ẹ kàn tún mú lọ ọ̀nà ṣé Kérúbù ni bàbá yìí àbí sẹ̀lẹ̀ ni àbí bò ló ti jẹ́? Nítorí pé a bí mi sínú ẹ̀ ṣùgbọ́n mo dàgbà sínú ìjọ mímọ́. Oore ọ̀fẹ́ yẹn tí wọ́n wà lára mi tó pé àti kékeré láti máa ń gbà orin ayọ̀ nìyẹn ló dẹ̀ jẹ́ every inspiration kò sẹ́ni tí ò kí ń gbọ́ ní àrí pé inspiration ńlá wà nínú àwọn composition táwọn bàbá wa ṣe ń gbà yìí tó dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti ń sọ ìpìlẹ̀ yẹn nù torí ẹ̀ òun ló máa ṣe mú mi pé mo máa ń mú ọ̀pọ̀lọpọ̀ padà bá wa sílé láti wá sínú àwọn orin ẹ̀mí ká lè bá mọ̀ pé àwọn nǹkan kan wà tó jẹ́ ìgbékalẹ̀ nínú ìjọ orin tí a lè kọ ó yàtọ̀ sí orin tí a máa kọ ní ibi tí a ti ń ṣe pátì ibi tí ẹ ti ń ṣe àríyá ibi tí a lè máa kọ níbi tí a ti ń yan Ọlọ́run lógo ó yàtọ̀ pẹ̀lú. Àmọ́ tá a bá wò ó àkójọpọ̀ orin tẹ́ ń kọ yìí kí la lè pè é? Torí ẹlòmíà ní tòun ju fújì ẹlòmíà ní tòun tùǹgbà gospel ẹlòmíà ní tòun hip hop gospel oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà. Kí ni àkójọpọ̀ orin tí kí la lè pè é? Àkójọpọ̀ orin mi òun ni gospel pure gospel nítorí pé nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbọ̀ngàn lọ́kùnkúndùn èmi náà kọ́kọ́ play Ọlọ́lá mo bá ròde o. Ọlọ́lá mo bá ròde ẹ̀dùrù gbẹ̀mẹ́lẹ́. mo ti play ẹ̀kan nígbà tá a wà níléèwé lówó tá a pánú ẹ̀ náà la fi rán wa lọ síléèwé a ṣe gbogbo ẹ̀ gbà ṣùgbọ́n nígbà tí a ṣe iṣẹ́ ìdébì kan a gbóhùn Olúwa ó dẹ̀ jẹ́ ká mọ̀ pé ohun tí mo pè ẹ́ sí ni ohun tí Ọlọ́run fi lé mi lọ́wọ́ ní ìtorí ẹ̀mí ò ṣe kọjá ìyára mi. má wulẹ̀ mọ yà káàkiri ibi mo pè ẹ́ sí. ó ní kí n kéde ìrere kí n sọ ìtúsílẹ̀ fún ènìyàn ìgbà tó dẹ̀ pè mí pẹ̀lú èmi náà mo béèrè àmì torí ó bò mí díẹ̀ láti lè dúró níbẹ̀ mo béèrè pé Olúwa kí ni mo fẹ́ fi mọ̀ pé o pè mí lótìtọ́ láti lè fi hàn fún ènìyàn gbogbo pé ìrẹ ló pè mí rẹ̀ sọ Olúwa bá mi sọ̀rọ̀ ó ní ó gbogbo kíbi tí bá ti gbóhùn sókè tí bá ti kọrin tí bá ti pe òun á fi àmì hàn níbẹ̀ mo lè dojú ìgbàgbọ́ sí mi láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ gbogbo ibikíbi tí mo bá dé tí mo bá pe orúkọ ẹ̀ tí mo gbóhùn sókè á fi àmì hàn ìyanu ń ṣe níbẹ̀. ìyanu ń ṣẹlẹ̀ tó ọ̀pẹ ní fọ́lọ́wọ́n ọba fún ẹ̀yin èèyàn wa nínú ilé tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò àlejò mi pàtàkì àwọn náà lẹ́ ń wò lórí ètò Live and Direct náà lẹ́ ń wò wọ́n Alóore wà òun náà ni wọ́n Ọ̀làǹrẹ̀wájú ṣe mo gbà Ọláyínká Adépọ̀jù tí gbogbo wa mọ̀ sí Alóore tí gbogbo ayé wa ń pè yín yìí níbo ni Alóore yìí níbo ló ti jẹyọ? Alóore yẹn jẹyọ ṣé mo sọ fún pé bàbá tó bí mi bàbá ládùúrà torí bàbá tó bí mi ló mú Christianity wọ àdúgbò kan tó pè ní Ṣógúnlẹ̀ ló ń pe àdúgbò yẹn ní in between PWD àti Òṣòdì ìbá kúrò ní Ìkẹjà tẹlọ PWD Ṣógúnlẹ̀ Adépọ̀ Òṣòdì ní ìlú Ṣógúnlẹ̀ yẹn lọ́dún yẹn ní 1939 ni bàbá tó bí mi débẹ̀ bàbá mi ló mú Christianity wọnú ìlú yẹn. Torí táwọn èèyàn bá ń gbọ́ Alóore wọ́n rò bóyá ẹ lọ́nú ẹ̀mí ni ẹ mọ̀ wípé ní kẹ́rù wa ní Alóore ni Alóore ń bẹ lórí òkè Alóore wà lórí ẹ̀mí ṣùgbọ́n Alóore táwọn èèyàn bá wá ń gbọ́ ọmọ ní ṣáni ń gbá Lóore rìn ní àbí báwo ló ṣe jẹ́ ìnìmọ̀ṣẹ́ ní káyànnà náà ẹ̀ fún àwọn ará ilé tó ń gbọ́. àti kékeré lolo àti ń lò mí gẹ́gẹ́ bí ohun èlò ẹ̀
láti ń lò mí gẹ́gẹ́ bí ohun èlò tí a ti jẹ́ ẹlẹ́mìí nínú ìjọ. ó yẹ sọ físàn fẹ́mi náà bàbá mi ọdún tuntun láwà yìí èmi náà fẹ́ gun bẹ́ńtìlì Dangote ọ̀sádòrí méjì àbíbò wa wà ní. wòlíì wa lẹ́yìn pé wòlíì wa lẹ́yìn àwa ẹlẹ́mìí ṣe wà. bíbélì kan sọ ó ní tí wòlíì bá wòlíì àmọ́ tẹríba fúnra wa ẹ má gbẹ̀yìn òwe mi ọ̀la ìkiri rẹ ṣé àìdí àkẹ́mọ́ bàgbà kẹ́mọ́ bá sọ físàn fún mi lọ. àmì àwọn à ń ṣiṣẹ́ lábẹ́ instruction wòlíì lójorí ni àti kékeré o ní mo ti ní orúkọ Alóore yìí tí Olúwa ti nà mí fún ọgbẹ àdé nígbà tí adẹ tún dàgbà tí à ń tà láti brand calling wa sí fún ìjọ ènìyàn gbogbo àdó lórí ìpè ẹgbẹ Alóore. Alóore ni Alóore Christ Real Singers International. òun lorúkọ báàdì yín jẹ́ tó ọpẹ́ ni fún Ọlọ́run ọba látìgbà tí ẹ bá ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí ìjọ wo gan bóyá lẹ rò wò wípé bóyá mi gan ọba ti lọ mọ dájọ́ kí n mọ dájọ́ ní kóòtù bóyá n bá tiẹ̀ ti lọ mọ lọ gún abẹ́rẹ́ ǹjẹ́ ìjọ kankan wà tẹ́lẹ̀ tẹ́ ẹ fi rò wípé kí n mọ wá dèdè iṣẹ́ orin yìí gan. mi ò pàdánù ọjọ́ kankan nítorí pé mo gbà gẹ́gẹ́ bí ohun tí Olúwa fi fún mi ṣàpò nínú ìrìn àjò yìí tí wọ́n bá ka ọ̀rọ̀ ẹ̀ tó yẹ débi kan mọ̀ pé nínú ìrìn àjò gbogbo kò sí ohun tí kò ní challenges ẹ̀ nínú ìrìn àjò is up and down and tó bá dẹ̀ tí mọ̀ tí ìgbà ìdààmú àti ìṣòro bá dé tó bá ti dúró tí Ọlọ́run tó ní àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé omijé máa kọ mí pọ̀pọ̀ máa wí pé Olúwa ṣùgbọ́n mo máa ń rántí ohun náà àti májẹ̀mú tó bá mi dá pé ní gbogbo ìgbà má ṣe bẹ̀rù má ṣe fòyà mo wà pẹ̀lú ẹ̀ torí pé nígbà tá a dé ìlú yìí ó ṣòro díẹ̀ ẹ ó yẹ kó mọ̀ pé ìlú yìí kò yí lè ṣe Nàìjíríà gbogbo nǹkan tá a ní ló wà ní àrọ́tó wa band ló wà bẹ́ẹ̀ kò sí instrumentalist mo fẹ́ pè tí ó sì lárọ́tó ṣùgbọ́n nígbà tá a dé ìlú yìí ó lágbára díẹ̀ láti gbé kalẹ̀ pàápàá jùlọ tọ́tẹ̀ ti sọ pé tá a bá kọrin nílé ọtí wọn ní mọ̀ wá mi ò dẹ̀ lórí ọ̀fẹ́ àti kọ nílé ọtí ṣẹ́gẹ́t nǹkan tọ́lọ́run fún mi ni pé kí n kéde ìhìn rere ẹ̀ torí ẹgbà tá a dé ìṣòro yẹn pọ̀ díẹ̀ pé báwo la ṣe fẹ́ gbégbà Ọlọ́run la fẹ́ gbégbà. ẹ fẹ́ wò pé bí àbí kí n gbégbá orin lẹ̀ ní kémi náà máa bá wọn lé iṣẹ́ kí àmúkáàkiri àbíbó wá ní. ṣùgbọ́n nínú gbogbo Olúwa sọ fún mi pé èmi ni mo pẹ́ torí ká tó dé bíbá ẹ̀ pápá kátiẹ̀ tó dé ibí ni Olúwa ló ti sọ pé ìlú tí a jogún fún mi ni a ti sọ fún mi pé ìlú ọba la jogún fún mi à ń mú mi lọ láti kéde ìrere fún ọ̀pọ̀lọpọ̀ ìlú láti kọrin fún ìtúsílẹ̀ àti ìṣelógo ẹ̀mọ̀ gbogbo báyìí àti ẹ̀mọ̀ pé ó ṣì bọ̀ wá dà báyìí ògo ni fọ́lọ́run lókè ọ̀run nígbà táwọn ìṣòro yẹn dé nínú ìrìn àjò yìí ìṣòro yẹn pọ̀ náà ṣùgbọ́n Olúwa ṣì mú wa dúró síbẹ̀ sí nínú ẹ̀ náà ó mú wa polongo káàkiri àlọ́ láti ìletò sí ìletò láti orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. ìyẹn ló fi jẹ́ wípé ẹni tọ́lọ́run bá pè ní tòótọ́ bó ti wù kí jì yẹn jà tó á sì dúró lórí ẹsẹ̀ tó ọpẹ́ ní fọ́lọ́run ìjọ wo gan wà nínú yín dùn jù nídìí iṣẹ́ orin yìí tẹ́ wò pé èmi náà rè Olúwa. ọjọ́ tínú mi dùn jù tí mo lè sọ pé mo bójú wọ̀nyí mo wo ìrìn àjò yìí òun ni pé ọjọ́ tí Ọlọ́run jogún ìlú ìfún mi púpọ̀ torí mo wí pé nínú orin mi yẹn ni mo ti wá sọ pé ẹrú ni mí nígbà kan ó wu bàbá ó sọ mí dọmọ òǹdè ni mí mo dòmìnira ó wọ Ọlọ́run ó tú mi sílẹ̀ mo wá ṣọlá ṣògo ó ti fohùn rere wá mi rí ó ti fohùn rere wá mi rí ó ti fohùn rere wá mi rí o Ọlọ́run májẹ̀mú ó ti fohùn rere wá mi rí. àwọn ọjọ́ yẹn ni mo bojú ẹ̀yìn tí mo yan Ọlọ́run lógo pé kò dójú ìpè yìí tì mí nítorí pé nígbà tí ọ̀nà dídí kò sí olùrànlọ́wọ́ mọ́. àbí nígbà téèyàn bá lógo láti fi yan Ọlọ́run tí ò lè mú và ní ìdẹ́yàn náà wà lójú kan bí adágún odò tógo yìí sì wà lára bẹ́ẹ̀ láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìjọ náà nínú yín dùn jù pé. ọjọ́ nínú mi dùn jù pé o ṣì ń bẹ lórí ìtẹ́ síbẹ̀ sí ọwọ́ agbára ẹ̀ kò yí padà ó dẹ̀ sọ pé bí ayé àsọdún bá kọjá lọ kí nínú ọ̀rọ̀ mi kò ní lọ láìṣẹ ó dẹ̀ mú àwọn májẹ̀mú àtìlẹ́yìn ní àwọn àsìkò tó dá àti ìgbà tó dá tí kò dẹ̀ ta ṣe gbogbo àwọn bàbá tí Ọlọ́run dẹ̀ tó fi ṣe ìkẹ́mi tí wọ́n dó ti nínú ìrìn àjò yìí àwọn kan pápá àwọn máa ń yin Olúwa látara mi torí pé Olúwa gbọ́ àdúrà wọn lórí mi. pé àwọn gan náà gbèrè tìjú
ọpẹ́ ní fọ́lọ́run ọba ibi tí Ọlọ́run ràn yín lọ́wọ́ dé yìí kò ní takú síbẹ̀ a tún máa tẹ̀síwájú ní pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú ilé àlejò mi náà lẹ ti ń gbóhùn wọn yìí tàti ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu látàárọ̀ ẹ ṣeun ẹ̀yin èèyàn wa Victoria Nwaje ẹ ṣé wọ́n ní all of the above ní o gospel gbogbo ẹ̀ ní Láìdé Àjíbìkẹ́ wọ́n ní ẹ̀kọ́ ètò ìyá Ìbàdàn ẹ ṣé ọlámi òtán ọlásàn oyè ẹ ṣé mo dúpẹ́ Emmanuel Wesu wọ́n ní great job live from Morovia okay ẹ ṣé Ark Patrick ẹ ṣé gan ni Àyànfẹ́ Joseph Emmanuel wọ́n ní well done ẹ̀gbọ́n mi Àyànfẹ́ Joseph greeting ẹ ṣé gan ni àdúpẹ́ ó já sọ pé ẹ ṣé gan ni ẹ̀yin ẹ̀yàn wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá nínú iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò níbẹ̀ náà la wà yìí ìyẹn nílùú London ní United Kingdom pẹ̀lẹ́mi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá Ìbàdàn náà ló wà lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ̀ọ́ká abala òṣèré ìlú mọ̀ọ́ká náà la wà yìí níbi tí a ti gbé àwọn àlejò jàǹkànjàǹkàn tá a ti gbé wọn wá sí orí ètò alóore àwọn náà ni wọ́n bẹ níkàlẹ̀ bẹ́ẹ̀ tí ń gbọ́ wọn tẹ̀ sí ń wò wọ́n nínú ilé ọpẹ́ ni fún Ọlọ́run ọba yàtọ̀ sí pé yín fúnra yín wá ń kọrin bóyá ẹ tó wá fẹ́ jókòó tẹ́ ẹ fẹ́ gbọ́ orin wo lẹ tó máa ń nífẹ̀ẹ́ sí jù láti gbọ́ yàtọ̀ sí bóyá kẹ́ ẹ gbọ́ orin yín o bóyá ní fújì ní bóyá ní hip hop ní bóyá ní. mo máa ń gbọ́ àwọn secular music as well now and after that mo dẹ̀ tún máa ń gbọ́ àwọn other gospel music mo nífẹ̀ẹ́ sí gbogbo orin tó bá ti ń kọ nípa ẹ̀mí mímọ́ mo máa ń farabalẹ̀ gbọ́ ìbùkún tí bá jí lóru ọgbà mi àwọn nǹkan tí mo máa ń gbọ́ nìyẹn ọmọ lè mi pé tí bá ti lọ́ọ̀gì ìmọ̀ tí mo fẹ́ gbọ́ lórí tì lọ́sọ̀ listen because ẹ̀mọ̀ pé èèyàn máa ń kọ́ láti ara wa ni gbogbo àwọn tó jẹ́ aṣíwájú mi náà mo máa ń kọ́ láti ara wọn máa gbọ́ àwọn lyrics wọ́n ṣe plays àtàwọn composition mi mo máa ń gbọ́. pé báwọn náà ṣe gbé kalẹ̀ bẹ́ẹ̀ bóyá èèyàn náà pé ẹ̀yin náà tún lè wò pé ọ̀nà tẹ́lẹ̀ sì tún gbé bọ́ sì tún dáa o so ọpẹ́ ní fọ́lọ́run ọba tá a bá ń sọ̀rọ̀ nípa wípé ọmọkùnrin da ẹ̀dá bẹ̀ tá a bá sọ̀rọ̀ nípa wípé èèyàn níwà ó lógo ó wà ń bẹ̀ kódà púpọ̀ nínú àwọn ìjọ Ọlọ́run tí wọ́n bá ti rí yín pẹ́ dé báyìí inú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ìjọ a máa dùn pé àlórédé torí pé orúkọ yẹn unique tó jẹ́ pé ó dẹ̀ dáyọ tó tayọ tẹ́ pé àwọn èèyàn sì máa ń fẹ́ràn láti jẹ́ pé kẹ́ wà ń bẹ̀ ọ̀nà wo lẹ̀ ń gbègbà ọgbọ́n wo lẹ̀yin gan fúnra yín wá dá sí pé tẹ́yìn kó tiẹ̀ jókòó pé ó tiẹ̀ wá yè mí gan lẹ́nu pé alóore mi náà máa ń dẹ́ntọ́ pé bó o ní ẹ̀ ṣe ń wà lásọ ni àbí òkú Ọlọ́run náà ni. ìyá mi nǹkan tí mo lè gbé ni pé àánú ni mo rí gbà torí mi ò yẹ láti jẹ́ ní ìkàyẹ ṣùgbọ́n orí ọ̀fẹ́ àti ìpè òun ló gbé mi dúró nítorí ṣé àwọn mo sọ síwájú mo ní kí n tó lálàá wípé mo tiẹ̀ máa débi tí mo dé yìí pé mo parí kí n tó lọ ṣe youth service mi bí mo ṣe parí last paper mi báyìí mo wá sí Èkó mo wá play ní church náà ni òun ni wòlíì ti jíṣẹ́ fún mi ó ní ọmọ mi a rí mi pípé mo ṣiṣẹ́ nígbà díẹ̀ nílùú yìí lẹ́yìn yẹn ajogún ìlú ọba fún mi pé níbẹ̀ a rí mi ní gbàgede ńlá mo ń kọrin àwọn èèyàn yan Ọlọ́run lógo májẹ̀mú yẹn ti wà láti mo ń sọ̀rọ̀ early 90s nígbà náà láti sọ mẹ́sẹ̀gì fún mi jẹ́ pé mi ò kọbi ara sí i torí mo fẹ́ràn ẹ̀ tó mi ò kí ń sábà kọbi ara sí Olúwa wíńgbà mi bí mo ṣe jẹ́ ọmọ ẹ̀mí tó ìṣẹ́ mọ̀ ó yẹ kẹ́ mọ̀ àwọn ọmọ tí wọ́n bá bí sí ìlú ìlànà a kì í kọbi ara sí i mo kọ́ba ẹ̀ ṣùgbọ́n tó wà náà mi ò kọbi ara sí i ṣùgbọ́n májẹ̀mú Ọlọ́run dúró síbẹ̀ sí nínú gbogbo ìrìn àjò yìí kò dẹ̀ dojú àdúrà tì mí ohun gbogbo tí mo túmọ̀ ṣe púpọ̀ ni pé mi ò mọ bí a ṣe ń gbàdúrà o ṣùgbọ́n mo mọ bí a ṣe ń yìn lógo púpọ̀ bí àbí tí bá jí tó bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ nǹkan kan tó kọ́ jáde lọ́kàn mi ní láti ṣe lọ́ba. pé bóyá bẹ́ẹ̀ náà lọ́lọ́run ń gbà tó fi jẹ́ pé òfin ń dùn. orí ọ̀fẹ́ là ń rí gbà ní ojúmọ́ kọ̀ọ̀kan tí ó bá mọ́ wa orí ọ̀fẹ́ là ń rí gbà kì í ṣe pípé àmọ́ ṣe kì í ṣe pípé adájú ẹgbẹ́ wa lọ ìṣe pé ó ní ohun kan tí à ń gbé fún Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run a máa sọ wípé ẹni tẹ́mi ó ṣàánú fún èmi ó ṣàánú fún àánú ni mo rí gbà. ọpẹ́ ní fọ́lọ́run àánú náà ò ní fi wá sílẹ̀ ǹjẹ́ ẹ ti ṣe kòlábò pẹ̀lẹ́ nìkankan rí. a lérò láti ṣe àwọn kòlábò náà very soon kó ló wá fún wa. torí pé níbi tó rin lọ ní ìsinyìí gan bó ní fújì dúró báyìí tó ní gospel dúró báyìí ẹ̀ẹ́jọ wà lórí bíìtì kan náà tẹ́jọ máa oní hip hop gan máa wọlé
but a máa ń meet náà kájọ máa ń kọrin káàkiri èmi àti àwọn ẹlẹgbẹ́ mi gbogbo òye náà but wípé àpótí release jáde síta irú ní December àjọ mo wà lórí stage mega ní Ìmẹ̀kọ àjọ kọrin ni mo tún dé Ìbàrà náà lọ́dọ̀ àbúrò mi Àbújá àjọ kọrin ṣẹ̀mọ̀ gbogbo kò síbi tí mo dé káàkiri táwọn orin bí àwọn àbíbáyé náà tàbá dórí sí àwọn ẹlẹgbẹ́ mi náà bíbáyé wọn náà ní team connection ní everybody àjọ máa gbà fúnra so ọ̀pọ̀ ẹni fọlọ́run fún iṣẹ́ orin tó wá jẹ́ wípé ó sọ yín dolókìkí tó sọ yín dèèyàn látọjá pé tẹ́ bá ti wọlé báyìí Alóore tó kò ní ìdí kan ṣẹ̀ṣẹ̀ kódà kan mọ̀ sí ilẹ̀ pósítà mọ́ta báyìí wọ́n ti mọ̀ pé Alóore ni pé òun lélẹ̀ yìí yàtọ̀ sí iṣẹ́ orin tó wá sọ yín dolókìkí yìí tó bá jẹ́ wípé ẹ wá yà sídìí iṣẹ́ orin yìí iṣẹ́ wo gan ló ti wà lọ́kàn yín láti kékeré ṣàbí tọ́mọ yín bá ti wà náà I want to be a doctor I want to be a lawyer tí yàtọ̀ sí iṣẹ́ orin tó sọ yín dolókìkí tí gbogbo ayé fi mọ̀ yín iṣẹ́ wo gan ló ti wà lọ́kàn yín pé n bá dàgbà iṣẹ́ báyìí ni mo fẹ́ kí gbogbo ayé fi mọ̀ mí. iṣẹ́ tí ó wù mí púpọ̀ tí mo yàn láàyò ní kékeré mi mo dúpẹ́ pé Ọlọ́run fún mi ṣe orin torí lẹ́yìn ìgbà tí nǹkan tó wù mí gangan I want to be an accountant and Olúwadé fún mi ṣe mo ka owó báńkì mo ṣe tán mo graduate náà mo dẹ̀ tún ṣe tán mo ṣiṣẹ́ ní ìgbà tí mo ṣe service mi mo ṣiṣẹ́ ní Afribank mo ṣiṣẹ́ ní Society General náà so that orí ọ̀fẹ́ Ọlọ́run tó àtúnjẹ accountant náà láwọn company kankan àṣà Olúwa fún wa ṣe pé nǹkan tí mo fẹ́ gangan pé Olúwa fún mi ṣe nígbà yẹn mo lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn nísìnyí náà iṣẹ́ tí bàtà tó dẹ́yìn odi bàtà tó wí pé àtúnṣe iṣẹ́ kíá àṣekíá bàtà yá tí Olúwa tún fún wa lórí ọ̀fẹ́ àtẹ̀síwájú a lọ sí college nísìnyí a tún wà ní university lọ́wọ́ sí à ń ṣe nursing Olúwa fún wa ṣe. àmì Ọlọ́run ọba yóò fún yín ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba níbi tó ti bá yín dé àti ibi tí ó ti mú yín bọ̀ iṣẹ́ orin yìí táwọn èèyàn bá fẹ́ gbé àwọn èèyàn fẹ́ ṣèkómọ ní o àbọ̀ fẹ́ ṣe pàtí bóyá bíi pàtí họ́ọ̀lù ìyàwó ni bóyá rántí òkú àgbà àbí àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣàjẹ́ ayẹyẹ iṣẹ́ táwọn èèyàn bá pè mí ṣe ẹ wà ń bẹ̀. bẹ́ẹ̀ni mo wà ń bẹ̀ bó kò sí ìta àti ṣe mẹ́nà àti ṣe sẹ́yìn àdẹ̀tún ṣiṣẹ́ àwọn mẹ́. pé káwọn èèyàn kàn máa wò wípé Alóore ṣùtánà nìkan bá ti wọ ṣùtánà oníṣọ́ọ̀ṣì ni gbogbo ẹ̀ náà là ń ṣe. bẹ́yàn fẹ́ ṣe concert náà tó bá pè yín pé àti àwọn rìdíìmù àǹkọ̀rìmẹ̀ náà àwọn Pentecostal sókù náà kò síbi tá a kì í play all over. ó náà lẹ ti gbọ́ gbogbo ẹ̀yin èèyàn mi nínú ilé kẹ ẹ má wò pé gbàtà ẹ ti gbọ́ Alóore pé eléyìí bẹ́yà sọjí ní ọmọ ṣe fún òun ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ kọ́ kò sí ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe yálà ẹ fẹ́ ṣe wedding ni bóyá engagement ni àbí ẹ fẹ́ ṣe ìrántí òkú àgbà yín ẹ fẹ́ fìyàwó fọ́mọ ẹ fẹ́ fa ọmọ fọ́kọ ẹ̀yẹ ṣáà ti pé bàbá wa Alóore wọn á dá yín lóhùn kódà kó jẹ́ concert ni àbí church anniversary yálà kò bá jẹ́ redeem kò bá jẹ́ kérúbù kò bá jẹ́ sẹ̀lẹ́ níbikíbi tó wù kó lè jẹ́ ẹ̀yẹ ṣáà ti pè wọ́n tẹ́ ẹ bá ti pè wọ́n tẹ́ ẹ ti gbá wọn láago báyìí lọ́wọ́ kan báyìí òun náà ni wọ́n débẹ̀ tí wọ́n sì dá yín lóhùn ẹ tún bá ń kàn tún kọ orin kékeré kan fún àwọn èèyàn ẹ kàn tún bá mi orin níṣẹ́ ọ̀rọ̀ níṣẹ́ tèmi ọ̀rọ̀ lèmi sọ ẹ̀yin lẹ́gbà iṣẹ́ orin lẹ́gbà ẹ tún bá tún gbé sókè fáwọn èèyàn. kí n ti sọ nínú orin tí mo tún fi ṣí àti ọdún yìí tí Olúwa tún fi fún mi láti fi sọ fún ènìyàn gbogbo nítorí pé nínú ìrìn àjò oníkìkí àwọn tí èmi bá pamọ́ ló yọ nínú ewu òun mo ṣe sọ fún gbogbo ènìyàn wípé aláàbò mi o olùtọ́jú mi máa bá mi lọ aláàbò mi o olùtọ́jú mi máa bá mi lọ ojúmọ́ ti mọ́ mo fẹ́ máa jáde lọ ojúmọ́ ti mọ́ mo fẹ́ máa jáde lọ ohun tí màá jẹ ni mò ń wá lọ kí má pàdé ohun tí ó jẹ mí Olúwa máa sìn mí lọ lọ́dún tuntun aláàbò mi o olùtọ́jú mi
máa bá mi lọ. Olùtọ́jú tèmi náà mọ́ bá ń lọ mọ́ fi mí lẹ̀ o. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ fúnra yín pé kí olùtọ́jú yín kó máa bá yín lọ. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin yìí, ǹjẹ́ ẹ lè rántí àwọn tó jẹ́ wípé ẹjọ́ bẹ̀rẹ̀ nígbà náà? Tẹjọ́ bẹ̀rẹ̀ nígbà náà tó jẹ́ pé bóyá ẹ máa ń pàdé ní outing ni ẹ pàdé ní kíní bí láti Nàìjíríà nígbà yẹn ǹjẹ́ ẹ ṣì lè rántí? Mo rántí dáadáa. Àwọn tí a jọ bẹ̀rẹ̀ nígbà yẹn torí ṣé mo sọ pé Ṣógúnlẹ̀ náà bí mi sígbà yẹn náà. Àwọn tí a jọ bẹ̀rẹ̀ ní district wa gbà yẹn tí gbogbo a jọ bẹ̀rẹ̀ torí èmi Mega ìyẹn Abel Mega 99 then Ṣẹ́gun Nabi gbogbo wa ló dàbí Mr. Pamela gbogbo àjọ dàgbà ní àdúgbò kan náà ni Ṣógúnlẹ̀ Òṣòdì Máfolúkú yẹn district ní gbogbo àjọ wa. And we were so in fact we were so close. Ọlọ́run dẹ̀ ṣe é tẹ́jọ́ gbogbo yín náà lẹ wà lókè tí àwọn ìdáwó rẹ̀ dúró láyé gbogbo wa tá a dìde ní the same time ní Ṣógúnlẹ̀ Máfolúkú rẹ̀ yìí. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jẹ́ olórin lọ́kùnrin bóyá tẹ wà ní patí tẹ wà ní bọ́ṣẹ́ mọ̀ pé kọ́lọ́run kó ṣàánú ni púpọ̀ náà máa fa àwọn olórin o olórin ló ń tẹ̀lé olórin tẹ́ pé lójú kinní kan wọ́n bá ti dé kinní báyìí gbà ni wọ́n máa ṣe. Pẹ̀lú iṣẹ́ bẹ́ẹ̀ ṣe jọ́kùnrin tẹ̀ ń ṣiṣẹ́ orin yìí báwo lẹ ṣe ń ṣe tó fi jẹ́ wípé àtilé àtiṣẹ́ kò dí kankan lọ́wọ́ tí ò sì pa lára? Bí mo ṣe máa ń sọ ìyá mi máa ní àánú ni mo rí gbà tí Ọlọ́run bá ti fún ènìyàn ní aya ẹ̀ á dàbí pé ó mọ̀ ṣe. Torí lómi ò tiẹ̀ takú tì yín lọ́rùn lójú agbo ni pé yóò náwó gan kò ní náà kò ní kú lójú agbo. Bẹ́ẹ̀ni àtìlẹ́yìn tí mo rí gbà ojú àtìlẹ́yìn ìyàwó tí Ọlọ́run fún mi lọ láti kékeré láti jọ ń bọ̀ òun náà ó mọ irú ẹ̀dá tí mo jẹ́ ó mọ iṣẹ́ tí mò ń ṣe ó dẹ̀ dúró tì mí púpọ̀ nínú ìrìn àjò nígbà tó tiẹ̀ le koko tí kò sí olùrànlọ́wọ́ tí kò sí alábàájíròrò dúró nínú ìrìn àjò torí orí ọ̀fẹ́ ni mo rí gbà kó ló á dẹ̀ má dáwọ́ rẹ̀ dúró láyé gbogbo. Àmín Ọlọ́run ọba táì ń bá sọ wípé tó bàbá wa lóore o àbáwọn olólùfẹ́ yìí kan tiẹ̀ sọ wípé tó àwọn fẹ́ gbà yín lálejò pé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ Olúwa tínú wá dùn sí yín a fẹ́ gbà yín lálejò àbí mi kan tẹ̀ sọ pé alóore o mo fẹ́ gbà yín lálejò lọ́la irú oúnjẹ wo lẹ máa ń nífẹ̀ẹ́ sí jù? Òótọ́ ni. Olóòtú oúnjẹ ṣàwọn pé ọmọ Yorùbá tó kú jẹ́ mi. Báyìí náà máa ń mú síbí àti fọ́ọ̀kì ní àdúgbò bàbá ni. Mo fẹ́ràn oúnjẹ ìbílẹ̀ wa gan-an mo fẹ́ràn ẹ̀fọ́ rírò. Ọlọ́run ọba ẹlẹ́gùsí àbí ní rírò rẹ̀ tó kó nǹkan méje tó kó dání ẹlẹ́mìí méje. Ọlọ́run oríṣiríṣi nínú. Bẹ́ẹ̀ni bí àwọn bọ̀kọ̀tọ̀ abọ́ọ̀dì tinú ẹran èdè panla gbogbo ẹ̀ àwọn ẹja gbígbẹ bọ̀kọ̀tọ̀ náà ló bá gbé dání ná àgàgà ní àbá tó wá rí pọ̀nmọ́ tó ká dáadáa. Ọlọ́run ọba ṣàánú tẹ̀yàn wá yí mọ́ ẹ wà fẹ́ràn rẹ̀. Àmàlà ní dúdú àbí funfun? Ọlọ́run ọ̀nìyàn ló ń jẹ ọkà lóògùn ẹ ti gbọ́ àwọn ẹ̀yin tẹ̀ bá fẹ́ gbà wọ́n ní àlejò bẹ́ẹ̀ náà bá fẹ́ pọ̀ wọ́n lálejò lọ́la àbí bẹ́ẹ̀ bá gbére fún wọn tẹ́ pé wọ́n fẹ́rẹ́ ẹ máa lọ gbére sí fún wọn o ní ẹ̀dá kan wọ́n bá fi fọ́ọ̀kì wó rẹ̀ sí ń jẹ. Ọpẹ́ ni fún Olúwa. Mo kí àwọn màmá wa náà wípé wọ́n ṣe é fún àdúrótì wọn fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún yín àti fún ìtọ́jú tí wọ́n ń tọ́jú yín torí kéèyàn tó máa ro ẹ̀fọ́ kó tó máa ro kà lójoojúmọ́ Ọlọ́run ṣàánú iṣẹ́ apá ni bàbá mi. Ọpẹ́ ni fọ́lọ́run akí wọn pé wọ́n ṣe é wọ́n kú ìtọ́jú wọ́n sì kú àdúrótì. Ǹjẹ́ ẹ̀yin sọ́pọ́ọ̀tì club kankan bí bóyá ní football? Mo fẹ́ràn football náà níwọ̀n bá ṣùgbọ́n mi ò fẹ́ràn football tó rí mi o mo fẹ́ràn rẹ̀ púpọ̀ ṣùgbọ́n wọ́n support Arsenal. Arsenal àwọn rẹ́ẹ̀dì kọ́hún ọkọ̀ ẹgbẹ́ náà sì ń pè wọ́n. Ọpẹ́ ní fọ́lọ́run ọba. Ẹ̀yin èèyàn mi nílé màá ṣí ojú òpó sílẹ̀ fún ẹ̀yin èèyàn wa náà láti pè wọlé láti bá mi kí àlejò wa abẹ́yìn náà ní ìbéèrè kan méjì tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ wọn tí ẹ̀yin náà tó ti ń gbé yín lọ́kàn tẹ̀ fẹ́ béèrè ní ọwọ́ wọn tí àwọn èèyàn bá fẹ́ pè yín àbí tẹ́ pé wọ́n fẹ́ wá yín lórí Facebook kí ni wọ́n ṣe lè gẹ́ẹ̀tì yín lórí Facebook? Lórí Facebook kọ́ máa ti Google Alore Adépọ̀jù ọmọ mi
Adépọ̀jù lórí Instagram kọ́. lórí Instagram Alore Adépọ̀jù náà. Alore Adépọ̀jù. tó bá dẹ̀ tún lọ sórí YouTube náà tó bá lọ sórí Alore Adépọ̀jù wà á rí channel mi bẹ́ẹ̀. tẹ́ bá tún lọ sórí YouTube Alore Adépọ̀jù tẹ́ bá tún ti wò ó bá wọn bẹ̀ tẹ́ẹ̀rí àwọn lórí Twitter wọn náà Alore Adépọ̀jù ni tí ẹ bá ti search fún ẹ rí àwọn orin wọn gbọ́ àwọn orin wọn àwọn oríṣiríṣi orin tí wọ́n ti kọ àwọn oríṣiríṣi iṣẹ́ àmì iṣẹ́ ìyanu tí wọ́n ti fi orin dá lára nínú ìjọ Ọlọ́run ni ní àwọn àríyá òde gan ni tí wọ́n ti ṣe rí ń bẹ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan àwọn ọmọ kéékèèké táwọn náà wá ń dìde tí wọ́n ń bọ̀ lẹ́yìn yìí àmọ̀ràn wo lẹ́ni fún wọn torí púpọ̀ nínú àwọn ọmọ tí wọ́n ń kọrin gospel ní ìsìn yìí ẹ̀rí láyé ìgbà tẹ́yìn bẹ̀rẹ̀ sì máa wojú Ọlọ́run náà ní pé tó Ọlọ́run á ṣe àmọ́ àwọn ọmọ ọ̀sìn yìí káwọn ó ṣe kẹ́sẹ̀tì kan jáde kan yìí tiẹ̀ ní pé àwọn ò gbọ́dọ̀ ṣe kẹ́sẹ̀tì kí mákẹ́tà ó tà kó gbowó wá àbí táwọn náà fẹ́ fi dépò àgbà táwọn náà fẹ́ wà lókè bẹ́yìn náà ṣe wà àmọ̀ràn wo lẹ́ni fún wọn. lótú nǹkan tí mo máa ń sábà kéde fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn nígbà tí n bá wà ní Nàìjíríà gan máa sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wípé nínú gbogbo kọ́ má ṣe fi owó síwájú. Hello Ìbílẹ̀ rédíò ẹni tí ń bẹ lójú òpó. Hello. ẹ máa kú dédé àsìkò yìí bàbá mi. ó darí o ọmọọba Olúwatóyìn Àjàyí ló ń sọ̀rọ̀. ẹ ṣe brọ́dà mi Tóyìn Àjàyí Adé ẹ ti mọ̀ wọ́n ọmọ ṣẹlẹ̀ yìí náà ní ọ́ ǹlẹ́ bàbá mi ṣàlàáfíà lẹ́wà gbogbo ilé ńkọ́. ẹ ṣe wọ́n láwọn ọ̀gá àwọn nu o. ọ̀gá mi lórí. ẹ ṣeun bàbá mi. à ń gbádùn ìdààmú yẹn ó dàrú ọ̀gọ́. ẹ ṣe gan ni. Olúwa máa rògbò wa lọ́wọ́. àmín. Alore wọ̀n. bàbá mi. ẹ̀jẹ̀ yìí náà ní ìbéèrè fún wọn tẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ wọn àbẹ́ fẹ́ kí wọn. ìbéèrè tí máa béèrè lọ́wọ́ Alore ni pé Alore ò ti ṣe dùn mí o. ẹ máa ẹ check àkáǹtì yìí tó bá máa fi di Monday. ṣàtìpẹ́ wọn dẹ̀ wà àkáǹtì yìí. ẹ̀mí mímọ́ lálẹ́ kọjá. wọ́n lẹ́mí mímọ́ lálẹ́ kọjá ń bẹ̀ yọ́ lálẹ́ wù. ó ti dá gbà ó ti dá. àbí brọ́dà mi àìjọ́ wo láàrin yín lórí ètò. a máa kàn sílẹ̀ ọ̀kan lágbára Ọlọ́run. kò sí wàhálà ẹ ṣé gan ni bàbá mi inú mi dùn láti pè wọlé ẹ ṣé àdúpẹ́ ó dàbọ̀ náà tó ẹ má bá mi tẹ̀síwájú nípa àmọ̀ràn tẹ̀ ń sọ. àmọ̀ràn tí mo máa ń fún gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn nítorí pé ìrìn àjò yìí kì í ṣe ìrìn àjò tí èèyàn fi owó síwájú kò yé yín nítorí bí ìgbà tí àwa gan ní ìpè ni ìwọ tí Ọlọ́run bá pè tẹ bá rí gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ Olúwa gan tí Olúwa bá pè wọ́n èyí tó bá fowó síwájú kì í rí èrè iṣẹ́ Olúwa nítorí pé. bí téèyàn bá fowó síwájú bí kan pẹ̀yàn bí kan ní ìsìnkú sọ fún ọmọ bẹ́tọ̀ àti ìfowólẹ̀ ò ní lọ. nítorí ohun gbogbo tí èèyàn bá ń ṣe kéèyàn fi t'Olúwa síwájú mo bí mo ṣe máa ń sọ fún wọn nínú gbogbo tí Ọlọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́ kì í ṣe wípé bóyá tó bá ó lè mọ́ ṣe ká má pè é ṣùgbọ́n ibi tí a bá pè é sí dúró síbẹ̀ nítorí àwọn èèyàn I like people ẹ má bínú mo máa fẹ́ sọ ìgbà I like people getting the definition of their calling ṣe mo calling need definition if the Lord calls you try to stay on your lane don't move away from your lane stay on where the Lord has put you stay where the Lord are destining you to be bó ti wù kó rí nígbà tásìkò bá tó àsìkò ẹ̀dá kì í kọjá ẹ̀ Olúwa mú ẹ dé ilẹ̀ lórí ẹ̀ nígbà tásìkò bá tó nítorí nǹkan tí máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bọ̀ lẹ́yìn tó bá fi owó síwájú o lè rí èrè ìlú pọ́tọ̀ yìí kí n tó di ẹni tó mọ̀ nílùú yìí mi kì í charge mi kì í gbowó wọn á lóko bá máa kọ́ sọ fún ọ pé ok àwọn instrumentalist ẹ̀ máa tó ń bọ̀ àpilẹ̀ lélẹ̀ ọ̀tẹ̀ bá dẹ̀ tó wá ti ṣètò pé àwọn instrumentalist máa ń lẹ̀ ẹ̀sọ́ wọn pé tí bá ń lọ nǹkan tó bá fún mi mo sọ fún àwọn ọjọ́ mi wà mo ti ṣe envelope pẹ̀lú mi wò tó yẹ pé mo bá £20 mẹ́rin. ẹ mọ̀ á wò báyìí bọ́ọ̀ ló ṣe máa rí lára yín. àyà mi kò ṣe máa sọ láyé ìgbà yẹn tó tẹ̀ tútù sí ìwé kò tí ì sí ìwé gbà yẹn mo dẹ̀ tó ṣì fẹ́ lọ for train lálẹ́ mo dẹ̀ play láti àárọ̀ títí di alẹ́ nítorí ẹ̀ mo wá ń lọ tán onígangan gba 120
oní drum gba 100 oní àwọn backup singers bí lọ́dún yẹn náà àwọn náà gba £30. èmi kan tí mo ṣiṣẹ́ tẹ wá ń ṣe wàhálà látàárọ̀ mo rí £20 ní envelope mi. Olúwa. Bọ̀ nínú gbogbo ẹ̀ náà mo tún ṣì ń ṣe náà láì bójú ẹ̀yìn nígbà tó wọ̀ nígbà tí ó wọ̀ mo ti lọ kọrin nínú snow níbi láti yẹn ni mo ti ṣubú pẹ̀lú nínú kí ni mo fẹ́ sọ fọlọ́run ṣùgbọ́n nínú ẹ̀ mo sì dúró náà láì mọ̀ pé ọba tí kì í jẹ ní léèrè ohunkóhun ni a máa sọ fún ni ju bí ènìyàn ṣe lérò lọ kò yé náà torí mo máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ níyànjú pé tí Olúwa bá ti pè sí ọ̀nà yìí má sáré ìje tí kò ní ìtumọ̀ má kánjú ju Ọlọ́run rẹ lọ má kánjú ju ìpè ẹ lọ ọba tó ń bá ní ṣe ni a bá iṣẹ́ táyà ẹ lẹ́nu ó ní mo sọ àwọn tájọ bẹ̀rẹ̀ báyìí náà tẹ́ bá wo mega Ṣẹ́gun Nábì ní district yẹn kò sẹ́ni ta ló mọ̀ wá kò sẹ́ni tó mọ̀ wá kò sẹ́ni tó mọ̀ wá. ẹ̀ẹ́kàn máa kọ́ ńgbà náà ni pé ṣáàjà máa kọ́ ká máa lo ẹ̀bùn wa. bẹ́ẹ̀ni à ń lò fún Ọlọ́run ìṣèlú àìná là ń ṣe lójú méjèèjì nígbà tó wà àtìgbà tí kò wọ ṣùgbọ́n lẹ́ni ọba tó ń sọ fún ni ju bí ènìyàn ṣe lérò lọ. tó yẹ mo máa ń sọ fún àwọn tó bọ̀ lẹ́yìn pé dúró nínú ọ̀nà tí Olúwa bá fi ẹ́ sí then after that don't just be idle don't fold your hands kò yẹ náà because ọ̀pọ̀lọpọ̀ akọ̀ káwọ́ gbéra a máa wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ lóòótọ́ wọ́n sọ fún ẹ pé ìyanu máa ṣẹlẹ̀ nínú ayé ẹ wọ́n sọ fún ẹ pé o máa lógo wọ́n sọ fún ẹ pé o máa ṣògo ṣùgbọ́n ìwọ pẹ̀lú you have to activate your faith to get into that glory if you don't activate it if you just stay somewhere you don't look at what the future will bring no o kò máa wà lójú kan náà ní ju ní adágún ṣùgbọ́n èèyàn ní láti sáré ìje láti wò pé ok nǹkan tí mo fẹ́ dà ní ìwọ náà gbé ìgbésẹ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò dẹ̀ ṣe ohun tí Ọlọ́run fẹ́ dòtú rántí pé o ní láti máa fi fún Olúwa pẹ̀lú o. ìyá pé kéèyàn kàn bọ́ọ̀kàn máa gbà kó máa pọ́kẹ̀tì ẹ̀ kí wọ́n náà wá ní òní nǹkan tó fẹ́ ṣe fọ́lọ́run. nínú àwọn nǹkan tí ó bá fún àwọn náà tó fi fún Olúwa nínú ohun tí wọ́n tó fi ta wá lọ́rẹ àwọn náà tó fún Olúwa tó pé kí Olúwa lè bù fún àwọn ọkọ̀ tó ń fi fún wa nígbà tí Olúwa bá bùkún fún wọn nígbà náà máa rántí àwa náà pẹ̀lú torí àwọn máa ń súre fáwọn náà pé Olúwa bá mi bùkún fún àwọn olóore àtàláàánú wa àtàwọn tí wọ́n ń gbé iṣẹ́ wa tí wọ́n ń gbé iṣẹ́ fún wa tọ́rọ̀ wá lọ́wọ́ tó ń gbé sókè Olúwa túbọ̀ máa ràn wọ́n lọ́wọ́ kó Olúwa túbọ̀ máa bùkún fún wọn. tó ọ̀pọ̀ ẹni fọ́lọ́run fún ìgbésí ayé yín lórí iṣẹ́ orin kíkọ yìí lórí orin ẹ̀mí tí Ọlọ́run pè yín sójú ọ̀nà yìí tí mo sì nígbàgbọ́ wípé bólúwa ti ń tì yín lẹ́yìn kò ní padà lẹ́yìn yín títí láéláé lágbára lọ́dọ̀ ohun tẹ́sí fi yín náà kò ní bàjẹ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wá wọlé studio number wa ni 074 59 35 3799 074 59 35 3799 òun ẹ lè fi pè wọlé àwọn tá a bá wà ní Nàìjíríà tàbí tá a wà ní Europe a lè pè sí +44 74 59 35 3799 +44 74 59 35 3799 òun la lè pè sí àwa tá a bá wà ní Europe àbí láti Nàìjíríà láti pè wọlé sí orí ètò bóyá ẹ̀yin náà ní gbólóhùn kan àbí méjì tí ẹ̀yin náà fẹ́ béèrè tàbí tí ẹ fẹ́ kí wọn lórí ètò ojú òpó ó wà ní ṣíṣí 074 59 35 3799 074 59 35 3799 bóyá ẹ̀yin náà ní ìbéèrè kan méjì kí n tó máa yọ̀ǹda àlejò mi lórí ètò tàbí ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ní Europe +44 74 59 35 3799 òun náà ni ẹ lè fi pè wọlé a máa retí ìpè yín bẹ́yìn náà bá fẹ́ pè wá wọlé àbẹ́yìn náà ní ìbéèrè tẹ́ fẹ́ bi àlejò mi léèrè táwọn èèyàn bá wá fẹ́ pè yín bóyá wọ́n fẹ́ pè yín sórí nọ́mbà wo ni wọ́n lè pè yín sí. orí nọ́mbà tí wọ́n lè pè wá sí ni 074 021 85 483. ẹ tún bá mi pè é lẹ́ẹ̀kan sí kí n lè pín in síta. 074 àwa tá a bá fẹ́ pè wọ́n bóyá fún òde àríyá ni àwa fẹ́ ṣènáwó kan ni tá a fẹ́ pè wọ́n ẹ dákun strictly business ni o strictly business ni ẹ dákun ẹ mọ̀ wá pọ̀ bá bọ̀dá mo ti bá yín pàdé rí àbí kíní kan ẹ jọ̀ọ́
fún àwa tá a bá fẹ́ pè wọ́n fún iṣẹ́ ni. Ẹ má bínú sí mi, ẹ jọ̀ọ́, fóònù yẹn ti fẹ́ kú ni kí n lè ráyè píìnì nọ́mbà yẹn síta. Fún àwa tá a bá fẹ́ pè wọ́n fún òde àríyá 074 ẹ bá mi pè sísà. 074 074 021 021 85 483 483. Nọ́mbà wọn nìyẹn 074 021 85483. Ó ní nọ́mbà Alore 1 tẹ́ lè pè wọ́n sí fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n fún ìjọ Ọlọ́run ni àbí òde àríyá òun lẹ fẹ́ pè wọ́n fún. Ẹ̀yin pẹ́ pè wọ́n fún ìnáwó kan ni àbí kejì, ẹ pè wọ́n lẹ́ni fún gbogbo ìnáwó tẹ́ bá fẹ́ ṣe, àbí fún ìjọ Ọlọ́run ni àjọ̀dún lẹ́yìn fẹ́ ṣe ni, ìkórè lẹ fẹ́ ṣe ni, ẹ ti ẹ̀ fẹ́ ṣèsọjí ni, ó lè jẹ́ ta gbangba àbí nínú ìjọ yín lẹ ti fẹ́ ṣèsọjí. Kò síbi tí ibo ni tó bá pè yín káàkiri bóyá Nàìjíríà, Europe ṣe aṣèdè láti Nàìjíríà ni. Ẹ mọ̀ pé yọ̀ ẹ̀yìn ra bí bá bẹ̀ sí ní sọ́ọ́rì sọ́ ní àti gbogbo ènìyàn Ìbàdàn ń ṣọ́ ni, àmọ́ mo fẹ́ kí wọ́n lẹ́nu oníkànlá tí gbọ́ pọ̀. Káàkiri Europe pẹ̀lú òsibítì akéde, Canada, everywhere, all over the world, òsibítì Olúwamuadé. Kò síbi tẹ́ ẹ pè wọ́n sí tí wọn ò ní débẹ̀ fún gbogbo nǹkan tí ẹ bá fẹ́ ṣe. Ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ẹ dákun o, fún àwa tá a fẹ́ pè wọ́n fòde àríyá ni o, kì í ṣe pé ká máa wá fíláàṣì àbí ká máa bí ìbò ẹjọ́. Ẹ dákun, tá a bá fẹ́ pè wọ́n, ẹ jẹ́ ká pè wọ́n fún nǹkan tí a bá fẹ́ sọ. Ẹ ṣé gan ni. Àyànfẹ́ Joseph Emmanuel wọ́n ní ẹ̀mí tí ń lò mí o, ẹ̀gbọ́n mi Alóore wọ́n ní mọ́ àná ìtì ẹ má jẹ́ mi olóyin o, bẹ́ẹ̀ mi bá sì lò yá wà fún yín gàrí mu. Wọ́n ní it's not about the money, wọ́n ní it's about winning soul of God. Ẹ ṣé. Ọmọtúnráyọ̀ Ayọ̀ Akínsànyà wọ́n ní you are right sir, God bless you. Ìyá Ìbàdàn wẹ́dọ̀m ẹ ṣé àdúpẹ́ tí ẹ̀gbọ́n Abdulganiu Kọmọláfẹ́ ara mọ́ni wọ́n ní ìyá Ìbàdàn ẹ̀kú iṣẹ́ ẹ̀sìnkú ìgbádùn. Ìyá mi Olítọ̀ ẹ ṣé. Hello Ìbílẹ̀ rédíò ẹni tó wà lójú òpó ẹ mà káàsán sàmà. Ẹ káàsán lóòtú ṣàlàfíà làbá yìí. Adúpẹ́ f'Olúwa o, ṣàlàfíà lẹ́yìn náà wà sá o. Olúwa ṣeun ìyá mi. Ẹ ṣé gan ni. Iléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò láwọ̀ ẹ̀ ń bọ́lẹ̀ tí ń pè wá. Àsọ̀rọ̀ yín sà. Ìlú London mi náà la wà, orúkọ tèmi ni Alẹ́ṣinlọ́yẹ. Alẹ́ṣinlọ́yẹ ṣe tí ń bẹ lọ́nà Ring Road Ìbàdàn. Òun náà ni Adókè ti máa tó ń sọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n tiẹ̀ ti ń kí yín, wọ́n ti ń sàyín o. A lè ṣe Kó agbára ní Alóore ni. Àmì àwọn náà ń gbọ́ yín sà, wọ́n ń gbọ́ yín báyìí. Olúwa máa pàpẹ́lá lórí o. àmì Jésù. Yorùbá lórí máa ń kó àpálẹ́ gbòòrò. Àwọn abẹ́ máa ń lọ sí Alóore dáadáa, inú wa máa ń dùn Alóore gidi gan ni. Ẹ ṣé àdúpẹ́. Agbára. Àmì. Ibi tá mọ̀ wọ́n dé, Olúwa tún jẹ́ ká mọ̀ wọ́n lọ nínú ọ̀la. Àmì o Jésù, àmì. Pẹ̀lú wọn o. Àmì. Ẹ ṣé o bàbá mi Alẹ́ṣinlọ́yẹ, àjọ̀dé Ìbàdàn ń bọ̀ bá yá o. Bẹ́ẹ̀ni ìyá mi, ẹ ṣé gan ni àdúpẹ́ sà, God bless you sir. Bless you sir. Ẹ ṣeun gan ẹ̀gbọ́n mi. Ẹ ṣé gan ni. Mo dúpẹ́ o, ẹ kú ìtọ́jú àwọn náà máa ń tọ́jú ẹ ní Europe. Ẹ ṣé o. Ẹ ṣé o. Wọ́n wà ń bẹ̀, Tabade Clean wọ́n wà ń bẹ̀. Àwọn náà máa ń ṣètọ́jú wa. Ẹ ṣeun gan. Ẹrẹ́ mi náà lẹ́yìn ìṣìn ẹ dákun. Ẹ ṣé gan ni bàbá wa Alẹ́ṣinlọ́yẹ, àdúpẹ́ tẹ́ pè wá wọlé. Ọjọ́ ọ̀pọ̀ wá sì wà ní ṣíṣí fún àwọn tó bá fẹ́ pè. Àmọ́ kí n tó lọ lórí ètò, wọn kàn tiẹ̀ fẹ́ gbé díẹ̀ sókè lára àwọn iṣẹ́ tẹ́ ẹ ti ṣe, lára àwọn ibi tẹ́ ẹ ti mínísítà àtẹ́wẹ́ pé àwọn èèyàn tí wọ́n sì rí ògo Ọlọ́run ń bẹ̀. Ẹ kàn jẹ́ rọra gbé sókè lóní fẹ́rẹ́ níbi. Ẹni tó wà lójú òpó ẹ mà káàsán sà àbí ẹ káàsán mà. Ẹ káàsán, ẹ kú iṣẹ́ Olúwa. Ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹ̀ sà. Ẹ kú ètò, Olúwa máa kún yín lọ́wọ́ ṣe o. Àmì Olúwa náà ló ń bá wa tó. Orúkọ yín àti ibi sẹ́yìn náà ti ń pè wá sà. Orúkọ wa ni Alàgbà Adémọ́lá. Ẹ ṣé gan ni. Láti lo London bí náà. Ẹ ṣé bàbá mi. A kí àlejò wa. Olórin àgbà. Wòlíì àgbà. Bẹ́ẹ̀ ni o. Ajínrere.
ìránṣẹ́ olúwa àti pé fún ìpè tí ọlọ́run pè wọ́n tí wọ́n gbọ́ a sì dúpẹ́ lórí oúnjẹ ibi tí wọ́n fi ń bọ́ gbogbo ìlú nínú ìjọ olúwa. bẹ́ẹ̀ni o. ohun tó máa ń wù mí ní má ti rí àwọn irú ènìyàn báyìí ni pé mo nígbà tí a wà nílùú áfíríkà tá a bá lọ sí àìsùn parí oṣù àti tá a lọ sí ẹ̀sìn ní ìjọ ológo mo ní olórin kan tí mo fẹ́ràn sí nínú ìjọ wa tí mi ò bá ti rí tó bá lọ sí skul báyìí ara mi ó ṣẹlẹ̀ sí pé orin ẹ̀mí tó máa ń jáde látẹnu ìránṣẹ́ yìí ní áfíríkà ńgbà yẹn. ẹ kàn jókòó ní ṣọ́ọ̀ṣì lẹ́bàá mọ́ wò. màá kàn wò pé ọmọ yóò wá súnlé fún weekend torí orin ẹ̀mí tó máa ń kọ orin ìṣẹ́gun kéèyàn gbọ́ orin ẹ̀mí lásán okun ayé èèyàn ti ṣẹ́ àdúrà ti gbà nínú ìgbàgbọ́ tí mo máa ń tẹ̀lé nígbà tó wá dé ìlú yìí wọ́n máa ń gbọ́ orin alóore pé orin tó ń já ìlẹ́nu bàbá yìí yàtọ̀ sí orin tí mò ń gbọ́ nígbà tí a wà láfíríkà yẹn tábà tí wọ́n ń ṣe àjọ̀dún tí mi bá ti rí wọn màá ní ó dàbí pé bàbá yìí wọ̀n sí lára ni. ṣáláṣọ funfun lẹ́yìn náà ni. bẹ́ẹ̀ kò sí ìgbà àti àkókò tí mi ò kiri wọn. tó bá ti bọ́ sórí stéèjì báyìí ẹ mọ̀ pé orin ẹ̀mí ti sọ̀kalẹ̀. gbogbo àwọn tó wà nílùú iná ló ń kọ bẹ́ẹ̀ o bẹ̀ wọ́n mú tiwọn yẹn ní ọ̀gbùnù pé orin tó ń já ìlẹ́nu wọn dàgbà tí wọ́n lè bá jíjẹ fún yàn. ó máa ń di pé orí mi wú tí wọ́n ti rí wọn. mo tún wá kẹ́kọ̀ọ́ kan nínú ìrìn àjò wọn. kò sí bí ìjọ náà ti lè wulẹ̀ kó kéré tó tí alóore bá débẹ̀ wọ́n máa ń ṣe ìkankan tó pé wọ́n kì í gbé ipò wájú pé mo fẹ́ lọ jókòó náà àwọn akẹgbẹ́ mi tó wà nínú pẹpẹ. àárín àwọn ọmọdé yẹn ni wọ́n máa jókòó sí tí wọ́n ti máa wọ́ lẹ̀lẹ̀. gbogbo ìyẹn iṣẹ́ yẹn lọ́lọ́run wò ní ìrìn àjò wọn. ní wọ́n sọ pé gbogbo nǹkan láyé yìí àánú làwọn rí gbà. wọn jọra wọn lójú gbogbo àwọn akọrin kékeré tí wọ́n bá. ọlọ́run dẹ̀ tì wọ́n lẹ́yìn nínú ìrìn àjò yẹn ọpẹ́ ni fọ́lọ́run. pẹ̀lú fọlúwa. omi ò ní sọ́jú bẹ́ẹ̀ lọ fi pé ẹni tí ọlọ́run pè tó yàn tó ń ṣe lóko torí pé wọ́n gbọ́ ìpè yẹn ọlọ́run á túbọ̀ máa tì wọ́n lẹ́yìn ibi tí wọ́n ń lọ níwájú ọlọ́run á mú wọn débẹ̀ o pẹ̀lú ògo ọlọ́run ibi tí wọ́n dé wọn ní dúró síbẹ̀ wọ́n á tún kọjá ibi tí wọ́n fẹ́ dé pẹ̀lú ògo ọlọ́run. àmín ẹ ṣé gan ni bàbá mi ẹ ṣé àdúpẹ́ sà ẹ ṣé gan ni ó dàbọ̀ sà ẹ ṣé. tó ọ̀rọ̀ náà rèé àìmọye àwọn èèyàn tẹ́ bá wà níbi tẹ́ ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ tẹ́ ti ń ṣiṣẹ́ olúwa ọ̀pọ̀lọpọ̀ ló máa dúró tẹ́ pé wọn ò ní sọ̀rọ̀ àmọ́ tó jẹ́ pé ẹ̀yin ò mọ̀ wọ́n àmọ́ wọ́n mọ̀ yín lára wọn náà nírú alàgbà yìí torí pé wọ́n ní gbogbo ìgbà náà làwọn máa ń rí yín táwọn máa ń gbà yín pàdé àmọ́ wọ́n lè má sọ̀rọ̀ tí ẹ pé wọ́n kàn ṣáà máa wò ní pé ìránṣẹ́kùnrin yìí ló tún dé ọpẹ́ ni fún olúwa ara kan tí à ń sọ tá à ń pé iṣẹ́ ìránṣẹ́ pé tí iṣẹ́ ìránṣẹ́ bá ń tẹ̀síwájú ọpẹ́ ni fólúwa. Victoria wájà wọ́n ní correct caller wípé nǹkan tí wọ́n ń sọ wọ́n ní alóore get ready o naija ní march wọ́n ti ń sọ fún yín Mrs Victoria wọ́n ní ẹgbàradì o ní march o tó ní nàìjíríà ọpẹ́ ní fọ́lọ́run ọba láàrin ìṣẹ́jú kan orin yẹn kó tẹ̀síwájú kí n tó máa yọ̀ǹda àlejò mi lórí ètò ó dàbí kẹ́ ẹ mọ́ lọ ni. You are the reason that we are singing. Ṣẹ́gun, that is why you are singing. I say that is why you are singing. I say that is why that we are singing. Ọba tó jọba yé lọ tó jọba lórí ohun gbogbo. Kìnìún ẹ̀yà Júdà ológo tó jókòó ayé lọ Olúṣẹ́gun máa bọ̀ o. Ṣẹ́gun mo ní that is why you are singing o. Mi ò ní jẹ́ yín sí gbogbo ẹ̀ tán ó dìgbà tẹ́yìn fúnra yín gan bá pè wọ́n tẹ́ ẹ pè wọ́n sí òde àríyá yín tẹ́ ẹ pè wọ́n sí ilé ìjọsìn yín
tí wọ́n wá gbóhùn sókè ń bẹ̀ nígbà náà lẹ́yìn náà ó tó dàmọ̀ ẹ má jẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ àwọn tí wàá máa sọ̀rọ̀ ní ẹ má sọ̀rọ̀ jù pàṣọ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ̀yin náà pè wọ́n fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe ẹ mọ̀ wípé ẹ̀mí Ọlọ́run ṣì wà síbẹ̀ agbára Ọlọ́run ṣì wà síbẹ̀ ó sì láwọn èèyàn tiẹ̀ tó sì ń lò tó sì ń wí bẹ̀ tó sì ń jẹ́ bẹ̀ ẹ̀yin náà pè wọ́n lónìí nọ́mbà wọn náà la fi síta yẹn fún ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọ́n fún ìnáwó fún ayẹyẹ lórí Facebook wọn Alore Adépọ̀jù lórí Instagram wọn Alore Adépọ̀jù ẹ fọ́lò wọn lórí ẹ̀ lórí Twitter wọn Alore Adépọ̀jù lórí YouTube Alore Adépọ̀jù ẹ lọ search fún wọn ẹ̀yin náà gbọ́ àwọn orin ẹ̀mí tó ń jáde láti ẹnu wọn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣègbéyàwó fọ́mọ ni ìkómọjáde ni ìrántí òkú àgbà ẹ fẹ́ ṣayẹyẹ kan tàbí kejì sílé ni ní Nàìjíríà ni nílùú UK ní gbogbo Europe lápapọ̀ wọ́n wà ńbẹ̀ bẹ́ẹ̀ bá ti pè wọ́n láago lẹ́ẹ̀kan ni wọ́n dá yín lóhùn èyí ṣe àwọn kan ni wọ́n ṣe wọ́n gbé mú fóònù fún máníjà tẹ́bí wọ́n ṣe mọ́ wá wéléré ká mo mọ̀ pé tí yóò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti pè wọ́n àwọn gangan náà ni wọ́n dá yín lò táwọn èèyàn bá àwọn tó wà ní Nàìjíríà tó bá fẹ́ pè níṣẹ́ ní nọ́mbà Nàìjíríà tí wọ́n máa ń pè sí. mo ní nọ́mbà Nàìjíríà tí máa dé Nàìjíríà nìyẹn náà máa ń ṣiṣẹ́. nìyẹn máa ń ṣiṣẹ́. WhatsApp ni máa ń ṣiṣẹ́ all over. pé táwọn èèyàn bá wọ́n pé kò bá ní gbogbo àgbáyé tẹ́ bá wà ní Europe kan tó bá ti get through WhatsApp yẹn o máa débẹ̀ so ẹ ṣe nọ́mbà yìí lẹ̀kọ́ ẹ tó bá mi pè síta kẹ́ ẹ tó máa wá dágbére. 074 ẹ mú báírò ẹ mú ìwé ẹ̀kọ́ ẹ ti ń fàṣì jù bọ́dá mi ẹ ti báwọn èèbó jẹun ọ̀rọ̀ ẹ ti lè wẹ́ ara máa mú kọ̀ọ̀kan ni ẹ mú báírò ẹ mú ìwé yín ẹ dákun ẹ̀kọ́ lẹ̀ ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 074 021 85 483 ó ní nọ́mbà àwọn tẹ́ ẹ lè pè wọ́n sí fún gbogbo òde tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ ṣe gan ni kẹ́ ẹ tó máa lọ ẹ bá ń dágbére fún àwọn aráalé kẹ́ ẹ sì bá ń dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n pè wọ́n lé. ẹ ṣeun o gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọ́n lé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bí mo ṣe máa ń sọ bí mo dẹ̀ ṣe máa ń gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wa pé gbogbo ohun tí à ń ṣe tí ó ń dùn ìmọ̀ yín nínú tí ẹ nífẹ̀ẹ́ sí wa sí ọ̀run á túbọ̀ máa fún wa ṣe ṣe ẹ̀yin pẹ̀lú tẹ̀dẹ̀ ń fi àsìkò sílẹ̀ tẹ́ ẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ̀ ń náwó yín lọ́tún lọ́sì Olúwa máa bùkún fún yín ṣe ẹ ò ní lójú ẹkún o bí a ṣe mú ọdún yìí pẹ̀lú ayọ̀ la fi parí ẹ̀ gbogbo àdáwọlé orí kọ̀ọ̀kan wa láyọrí sí rere inú mi dùn gan ẹ̀jẹ̀ tó máa bá mi pàdé ọ̀sẹ̀ tó ń bọ̀ a máa wà nílùú Manchester ètò máa tẹ̀lé láti máa wà ní Rome ẹ máa bá ká lọ lórí Facebook ẹ máa rí àwọn pósìtì yẹn nítorí pé à ń fi àdúrà à fi ń ṣílẹ̀kùn ọdún yìí nítorí pé Bíbélì sọ pé ó ní búburú ní ọjọ́ ṣùgbọ́n orí òfin ọ̀run la fi ń ra padà nítorí bí ọdún yìí ṣe lọ pẹ̀lú oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ nínú ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ìgbàgbọ́ àti àdúrà torí àkànú rẹ pé kò sí ohun tí àdúrà ṣe tì torí ẹ̀ la ṣe ń fi àdúrà la fi ṣílẹ̀kùn ọjọ́ òní láti ọ̀la lọ́nà àtúnṣe máa mínísítà lọ káàkiri àwọn ìjọ kan náà ní UK bíbáyìí ní CNS àtúmọ̀wá ń bẹ̀ láti bẹ̀ ẹ jẹ́ kí a máa bá a pàdé online lórí YouTube ni lórí lórí Facebook ni ẹ máa rí àwọn clips yẹn kẹ́yìn náà kẹ́ máa share kẹ́ máa jẹ́ kí gbogbo èèyàn lè mọ̀ pé àdúrà ló lè ṣe ohun gbogbo nínú orin o àdúrà wa ń bẹ ẹni tó bá ń gbọ́ orin wa a máa rí pé àdúrà la fi ń gbogbo orin wa ṣe torí pé ọdún yìí ó ní láti sọ gbogbo wa a ní láti rógbòlò a ò dẹ̀ ní kú tògótògó àtọmọ wa àti ẹbí wa àti ara wa gbogbo tí aléwọlé ta ti gbòde a ò ní balẹ̀tọ̀ fọ̀ a ò ní fìtọ̀fọ̀ ránṣẹ́ torí ẹ jẹ́ ká máa fi ìfún Ọlọ́run ká máa gbéga ká máa yìn lógo torí pé títóbi ni bí gbígbà ni nínú orin náà tí mo tún máa tún bóyá ní nǹkan kan fún ìbílẹ̀ rédíò bóyá fẹ́ ju. ọ̀nà ọpẹ́ mi pọ̀ mo mọ̀ọ́rẹ́ Olúwa ọ̀nà ọpẹ́ mi pọ̀ mo mọ̀ọ́rẹ́ Olúwa ẹ̀yin ńkọ́ ọ̀nà ọpẹ́ mi pọ̀ mo mọ̀ọ́rẹ́ Olúwa láyé mi ọ̀nà ọpẹ́ mi pọ̀ mo mọ̀ọ́rẹ́ Olúwa ọba tó ra mi padà lọ́wọ́ ogun ayé gbogbo ó dẹ̀ ní kémi má fòyà pé ogun ti ṣẹ́ ọ̀nà ọpẹ́ wa pọ̀ amóore Olúwa o ọ̀nà ọpẹ́ mi pọ̀ mo mọ̀ọ́rẹ́ Olúwa. tó
ọpẹ́ ní fọ́lọ́run ohun iná kò ní bàjẹ́ agbára lọ́dọ̀ Ọlọ́run láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ má bínú sọ pé a pè yín wípé ẹ jẹ́ wa lágbára Ọlọ́run ni láti iléeṣẹ́ wa kò ká gbé fún yín ẹ ṣe gan ni àdúgbò iléeṣẹ́ ìbílẹ̀ rédíò Olúwa máa mú iléeṣẹ́ náà tẹ̀síwájú sí o ọwọ́ agbára Ọlọ́run ká máa ṣí ìjìbò yín gbogbo bí ẹ ṣe ń ṣe tó dùn mọ́ aráyé nínú ẹ̀yin ò ní bu kíkan sí o ọ̀tá ò ní bu kíkorò sí ọwọ́ agbára Ọlọ́run a máa dì í mú nípa ti oore ọ̀fẹ́ tẹ rí bá oore ọ̀fẹ́ náà kò ní dìbàjẹ́ ọwọ́ agbára Ọlọ́run a máa dì í mú àdúpẹ́ ẹ ṣeun gidi gan iléeṣẹ́ náà a máa gbòòrò sí. ẹ̀ṣẹ́ tá a pè yín tí ẹ jẹ́ mo nígbàgbọ́ pé tàbá pè yín níjọ́ mi ẹ̀ dá wa lóhùn. agbára Ọlọ́run lóòrèkóòrè tí wọ́n ti lọ àmà jẹ ẹ ṣé gan ni olùwádẹ máa fún wa ṣe. ẹ ṣé gan ni bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ darapọ̀ mọ́ wa nínú ilé ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa tẹ́ ẹ pè wá gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ pè wá wọlé àdúpẹ́ lọ́wọ́ yín oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ náà ẹ ṣeun ẹ̀kú àìbínú ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ọ̀nà fún náà ni ò jẹ́ a máa lọ lẹ́ni àtúpadà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá Ìbàdàn náà ni lórí ètò yín ètò wa Fàájì Unlimited àti lábala òṣèré ìlú mọ́ká táwọn èèyàn bá fẹ́ ra késẹ̀tì yín bóyá àwọn CD yín níbo ni wọ́n ti lè rí wọn rà. nísìbí tó ti lè rí wọn rà kojú church mi lọ́sẹ̀ ní tí wọ́n bá dé táwọn ìbá ti pe nọ́mbà yín àbí tí ẹ bá pe nọ́mbà wa tàbí tí ẹ bá pe nọ́mbà wọn tàbí tí ẹ pe iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò lára CD wọn náà rèé celebration òun lélẹ́yìí eléyìí total appreciation lélẹ́yìí tẹ́ ẹ bá fẹ́ CD wọn ẹ kàn sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tàbí mi ìyá Ìbàdàn ẹ kàn sí mi tàbí kẹ́ ẹ pe nọ́mbà wọn tá a ti fi síta fún àwo orin wọn tẹ́ ẹ bá fẹ́ rà ó wà ń bẹ̀ ní ràbájì gan àti ń rẹ́gẹ́dẹ́ fín ẹ̀yẹ ṣáà ti pè wọ́n rírà torí pé àwọn orin téèyàn lè gbọ́ tó lè ṣẹ́gun fún yàn tó lè mú yàn borí ọ̀tá tó jẹ́ pé tẹ́ ẹ bá ń play rẹ̀ nú ilé báyìí tẹ́ bá ti di láàárọ̀ báyìí lẹ́ẹ̀mọ́ rí nébọ̀ yìí tí ọmọ mọ́jú sí yín orin ìṣẹ́gun tí ń gbọ́nù bẹ́ẹ̀ bá ti play rẹ̀ àwọn orin tá a lè mọ gbọ́ táwọn ọmọ náà lè máa dé balẹ̀ lẹ́yìn Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo wa ẹ ṣé gan ni mo dúpẹ́ ẹ̀yin èèyàn wa nílé iṣẹ́ wa fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ ní sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò àti fún àlejò wa tí àgbé wa àlóore ẹjọ́ má jẹ́ ká gbàgbé fún ti ọmọ wa Basit tí a gba ohùn lẹ́nu wọn lẹ́ni àkáǹtì nọ́mbà wọn wà lórí platform wa ẹjọ́ iyekíye tá a bá ní tọ́rọ́ ní sísìn ní ẹjọ́ ẹ jẹ́ ká fi síbẹ̀ láti ran ògo ọmọ náà lọ́wọ́ mo bẹ̀ yín gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin ẹlẹ́yinjú àánú gbogbo ọmọ Nàìjíríà rere Ọlọ́run yóò wà pẹ̀lú gbogbo wa ò lágbára Ọlọ́run á tún pàdé lágbára Ọlọ́run ní níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àkọ́tún ètò yìí fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò ẹ lè pè sí studio number wa ẹ̀yin oní ìyálọ́jà babalájẹ́ oníléeṣẹ́ ńláńlá oníléeṣẹ́ kéékèèké gbogbo ẹ̀yin ìjọ Ọlọ́run tẹ́ fẹ́ polówó ẹ fẹ́ ṣèkéde ìjọ yín àjọ̀dún ní ìsọjí lẹ fẹ́ ṣe tẹ́ fẹ́ ṣèkéde abẹ́yìn tí ẹ fẹ́ wá sí studio wa láti wá sọ̀rọ̀ Ọlọ́run tàbí láti wá pèsè ètò táyìn náà bá ní iléeṣẹ́ wa àǹfààní wà fún yín ẹ pè sórí studio number wa 07459353799 àbí mọ́ṣáláṣí lẹ́yìn ní tẹ́ fẹ́ àṣàlátù ni ẹ pè wá gbogbo ẹ̀ náà là ń ṣe nílé iṣẹ́ wa a tún pàdé níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run torí pé ọ̀bẹ báyìí níbẹ̀ ṣu àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ náà èmi ní ìmọ̀ wáyé náà ní ìmọ̀ bá ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ èyí tí tẹ́ fi ń gbọ́ mi ò ní di kò ní dè tẹ̀ náwó sí ire owó ire ọmọ ilé ire àìkú baálé ọ̀rọ̀ kò wọlé tọ̀ wá àwa ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ dákun tẹ́ bá ń mutí ẹ má wakọ̀ tẹ́ bá ń wakọ̀ ẹ má mutí ẹ jẹ́ ká ṣe ohun gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun ẹ jẹ́ ká ṣe ohun jẹ́jẹ́ ẹ má jà bá àyàn jà torí pé ikú tí ó pa kálukú ó wà nípàkọ́ rẹ̀ ibi ò ní yà lè kó wa gbogbo alágbára Ọlọ́run èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá Ìbàdàn yín náà ni Àjọkẹ́ Adé lèmi jẹ́ èmi lọ́mọ àgàn bèlé ọmọ àgàn òbí dúdú ẹ̀gún létí eyín ọ̀bọ́kàrẹ́ yan fúnfọ́ kábàrà mi nìjọ́jẹ́ mi lọ́mọ sápà lé ìpètò ọmọ ẹ̀rànkò yáyò Òkè Ìbàdàn nílé Olúyọ̀lé nílé ìyá nílé bàbá tó bí mi lọ́mọ Ìbàdàn májàmájà àtẹ̀kára àwájú lẹ́rọ èmi lọ́mọ jẹ̀gbíjẹ̀kára ọmọ àfikàrà ń fọ́rí mu ìlú Àìná ìlú Òjó ìlú Àjàyí olódògbò kẹ̀rìkẹ̀rì lójú ogun a tún pàdé níjọ́ méje lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá rẹ́ṣù tọ́wọ́ kọ́mú tó fi gọ́gù ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù oníṣẹ́mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé kó wa gbogbo wa títí tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ká pàdé láyọ̀ ká má dòlódì lẹ́yìn ara wa ire o ó dìgbà kan náà. Ògo ni forúkọ